ó ṣe apá kan yín ní olówó, ó ṣe apá kan yín lólòṣì, ó ṣe apá kan yín lẹ́ni ó gbọ́n, ó ṣe apá kan yín lómùgọ̀. ó wá ní wàlá aghniyā'ukum yashkurūna wàlá fuqarā'ukum yasbirūn. Allah. ó ní gbogbo àwọn olówó àárín èèmọ̀ mọ̀ ṣe wá nípa yín, ìpè gbogbo olówó yín ò dúpẹ́ mọ́. bó ni ó ti pọ̀, bó ni ó ti pọ̀, bó ni ó ti pọ̀, bó ni ó ṣe ní tán, bó láti máa bá gbà mu, bó ni ó ti jẹ́ pàwọn aláàmọ́ ló gbogbo ògbà. ó ní tí ranjú máwọn ọlọ́lá yín, kọ́lá mi ó mọ̀ tán, kówó mi ó mọ̀ tán, kọ́lá mi ó mọ̀ dìtàn, kówó mi ó mọ̀ dìtàn, kásìkì mi ó mọ̀ dìtàn náà lólówó yín sáré. wọn wá aráyè láti sọ fún Ọlọ́run pé o ṣe tó jẹ́ ngajẹgbẹ́ mi lọ. Allah. ó ṣe tó jẹ́ pé bí ẹgbẹ́ mi gbà tó gbà sọdá lèmi gbà kọjá. ó ṣe tó jẹ́ wípé ntẹ́gbẹ́ mi ṣe tó fi ṣòfò ó lèmi ṣe jèrè. ó ṣe tó jẹ́ wípé oorun tí ẹgbẹ́ mi sùn tóun ò jí mọ́ ó lèmi sùn mo jí yìí. ó ṣe tó jẹ́ wípé omi tí ẹgbẹ́ mi mu tó pa lórí ó lèmi mu ni mo tún yọ̀. ó ṣe tó jẹ́ wípé ààwẹ̀ tí ẹgbẹ́ mi lòun fẹ́ gbà ó gbà á kò ju aago 12 lọ wọn ló ti kú, èmi ti gbà á di táìmù yìí tí ì kú. gbogbo ẹni Ọlọ́run ká láàrin yín ó ní wọn ní mọ pẹ́ dú tí wọ́n tí ní wọ́n máa wò wípé bó ni èmi náà ti di ọlọ́lá, bó ni màá ti jẹ alága ní alimumin, bó lèmi náà ti ga láwùjọ, báwo ni màá ti dèèyàn báwọn èèyàn mi. ìyẹn máa kó àìrójú bá wọn, kò ní jẹ́ wọ́n ráyè à ń dúpẹ́ fọlọ́hun. wàlá fuqarā'ukum yasbirūna, gbogbo àwọn olòṣì yín náà sì ní mọ pẹ́ dúmọ́. ọ̀wọ́n tí wọ́n máa sọ ni pé wọ́n máa complain nípa ẹni Ọlọ́run gbé gbà fún láàrin wọn pé kò má ṣe jọ tọ́lọ́ ń bá lọ fúnrú mi lówó tó wà lọ́wọ́ ẹ̀ ni màá dá ìyálà yàrá wèrè sí ni bó bá nírú owó n kò ní rárá kankan dá o tí ẹ ó tún pú ọ̀jú tẹni tí ń bú lọ o. wèrè yìí kún mọ́ ń bàlù ó ní bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá gbogbo ẹ̀yin èèyàn yìí o. ó ní ẹ̀rí pé gbogbo yín afala taqiluna qumu lis-salat ẹ̀ ṣe ní làákà ìbáyìí ó yẹ dìde ẹja kírun. Jalla jalaluka. in tó fi mú wèrè ṣe wá sí lẹ́ni tí ò gbádùn tó yà tọrọ àlàáfíà fún. bó ni ó wàá ṣèwọ tí Ọlọ́run ní kọ́pọ̀lọ́ rẹ̀ ó pé aṣọ ló wọ̀ ló bá bàtà mú un, aago ló bá fìlà mú un, gbogbo ẹ̀ ló jẹ́ tòmásì délẹ̀ o. wọ́n gbé àga kalẹ̀ wọ́n ní àfijókòó yìí wò dórí àga kodò kó wá jòkó sẹ́yìn rẹ̀. ó sọ wípé kò yẹ ọ́ lórí àga lónìí, ilẹ̀ ẹlẹ̀ ń bí ni ó máa pora mọ́. Ọlọ́run ọba mi, ọba tí mo trust tí ò sì ṣe gbọ́kànlé lọ́dọ̀ ẹnìkan ni. béèyàn bá sọ pé kí lọ́lọ́run ó ṣe nísìn, Ọlọ́run lè ní kí nǹkan kó tọ́ọ̀tì inú ọpọlọ rẹ̀ tí wáyà méjì ó kanra wọn yóò sì mọ yí ńlẹ̀ nínú eruku yìí nísìn. tani àti tani níwájú Ọlọ́run, ó yá gbé títóbi fọ́lọ́run kí n tó ń dúnú ayé rẹ̀ ó tún máa dún lọ. àbẹ́ẹ̀ rí àwọn ènìyàn a ní wọ́n kí Ọlọ́run ló ń jòkó òun kún wà sórí àga àlẹ́ ara sí òun, a ní kẹ́rù Ọlọ́run tọ́lọ́run dá nínú ọlá rẹ̀ tí ó mọ̀gbà tọ́lọ́run dá tí ó mọ̀gbà tọ́lọ́run ó pa òun, a ní kò náà kí Ọlọ́run ó náà jòkó sórí àga oníke. ṣé Ọlọ́run mi ló na apá kan sí àbí tá ń fún ọ lápá ẹlẹ́ẹ̀kejì? pé títóbi fún Ọlọ́run lẹ́ẹ̀méje káwé ó dá lójú ẹ. ení, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, ẹlẹ́ẹ̀keje nù ó yẹ wá jòkó. Rabbi la sharika lahu. ọba tí ò sírú ẹ̀ rí kò sírú ẹ̀ lọ kò lè sírú ẹ̀ mọ́. Fi mulki fi. alága ọjà Bódìjà ẹgbọ́rọ̀ fà. alága ọjà Bódìjà náà wọlé yìí ẹ̀yin lálága lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀rẹ́kùsẹ́ ẹ̀rántí ẹ̀ ń tó sálága tí ẹ ń ṣe lọ́wọ́ ẹ̀ ẹ̀rántí ẹ̀ ń tó ṣe before yìí ẹ̀rántí ẹ̀ sẹ́ẹ̀mẹ́ tí ó ṣe lẹ́yìn Ọlọ́run tà ní akí wọ́n sí Ọlọ́run yẹn kù fún wọ́n jẹ́ alága kù fẹ́yìn ni bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ kọ̀ pẹ̀lú àlàáfíà lẹ́ẹ̀ fi lo gbogbo tẹ́lò ń bẹ̀ tó ti bẹ́ẹ̀ ẹ̀ jẹ́ kù fẹ́ lómi oríire inú ìjọba yín ni kẹ́rẹ́ ni jẹ́ kù fún ṣùgbọ́n kò kó oríire bọ́ Ọlọ́run ká ló jọ Ọlọ́run kù fẹ́ èèyàn kan. ọba tí ò lu àlòkù ọlá tí ò ní fi àlòkù rẹ̀ sílẹ̀ olóbẹ̀rẹ̀ rẹ̀ ò ní ó yanjú ẹ̀ ká ṣe nǹkan ká tún jẹ́ pàà náà láparun ọwọ́ Ọlọ́run nìkan ló ti fáìn kò fáìn lọ́wọ́ ẹ̀dá kankan.
ẹ jẹ́ ń kí ọlọ́run lọ́nà tí ó gbà yí àwọn ìyá mi alásàlátù ìjì ọlọ́run mo kọ́kọ́ kí ọba tó ń gbọ́ bá dé kó mo kọrí kí mo wá rí fọ́bà téèyàn nǹkan jí kí tànáwá méjì sókè tàbí kí tìdúró ti kún lẹ́mìí mo fi kí máa tún foríbalẹ̀ máa kí torí pé sí ọwọ́ rẹ̀ fa kíkí òṣùbà mi fọ́bọ̀ olóríkì táwọn ayé ń kì láwọn oríkì tó bára mákàkì subhanaka rabbil haqqi tabaraka mawlal khaliqi a'udhu bi rabbil falaki min sharri kulli khaliqi mo ṣe tó ọlọ́run lábí kí ọba tó tóbi tó ga jù ní kíkí kábíyèsí ọlọ́run ó tó kí àkìbárò aláwù ni mo ń kí ngóde aláṣẹ́ríkì mò ń sẹ́mi ọlọ́run mo dúró tì olóòtú ayé olùfaratì aláṣepé iṣẹ́ ramaiti ajagun ṣẹ́gun tí kì í ṣe tì adáni tó ní tí kì í panitì àdìgún àrò ọba sáàtì ọba tó lákàtà tó tún lákìtì ẹ má lọ kúrò ọba tó kùtì ẹ̀dá ló ń gbọ́ ọlọ́run mi gbòtì aṣọ ló ń sá orúkọ rẹ̀ sátì sẹ́kúndẹ̀rin mo kí olùdúró tì fẹ̀yìntì ṣebí wọ́n mo fẹ̀yìntì làǹtì mo bá gbòòrè làǹtì láyé mi bá ń dá aláìlú jìbìtì tòrọ̀bà tó ń dáni láre ló fẹ̀yìntì ọ̀tá tó fẹ́ ráre lójú àtì èmi á máa gbọ́dọ̀ lọ sí mo lọ́lọ́run tí kì í dójú tì àwọn tó bá mọ̀ ọ́n lólùfẹ̀yìntì kábíyèsí mo ká láàfin lọ́run ọba aláṣẹ láyé àti lọ́run kò mà sírú ọlọ́run àfọlọ́run kò sẹ́ni náà tó tún lè sọ lọ́run lẹ́yìn ọlọ́run mi àyàfọ́ ọlọ́run apàṣẹ nílẹ̀ ní apàṣẹ lọ́run asọ̀rọ̀ mátàṣe màlọ́ ọlọ́run ó dókè méje ẹwà mi ọlọ́run ilẹ̀ jẹ́ méje èèmọ̀ lọ́lọ́run ọjọ́ ayé wa méje ẹ̀wọ̀ lọ́run tàwáàfù méje là ń ṣe fọ́lọ́run méje sàfámọ́ríwà tọ́lọ́run ó dọ́mọ ádámọ̀ ó kù wá lóhun ṣùgbọ́n kì í tó gbìn pẹ̀lẹ́ oorun àpọ̀nlé mojúbà tọ́lọ́run kò sẹ́ni tó ní bùkátà tọ́lọ́run ilẹ̀ pẹ̀lú ẹ̀kún rẹ̀ tọ́lọ́run èèyàn tó wà níbẹ̀ tọ́lọ́run ẹranko tó wà níbẹ̀ tọ́lọ́run ẹyẹ tó wà níbẹ̀ tọ́lọ́run ibú tó wà níbẹ̀ tọ́lọ́run ẹja tó wà níbẹ̀ tọ́lọ́run òkè tó wà níbẹ̀ tọ́lọ́run ilẹ̀ tó wà níbẹ̀ tọ́lọ́run kòtò tó wà níbẹ̀ tọ́lọ́run kékeré tó wà níbẹ̀ tọ́lọ́run mo rọ́pẹ́ dá èmi màmá ọlọ́run mi ò jẹ́ sọ pé kò sọ́lọ́run gbogbo ẹni ó bá lè bá mi pò kìkì ọlọ́run tó fà á kùn nísìn ọlọ́run sóore kíákíá fún nítọ̀. lẹ́yìn tá a kí ọlọ́run ayọ̀ǹgbọ́ àdé Muhammad sallallahu alayhi wa sallam nabiyyu jami'il anbiya'i malikuhu. Ànábì tó jẹ́ pé òun ni aṣíwájú fún gbogbo àwọn ànábì tó wá ṣáájú ẹ̀. nabiyyu jami'il anbiya'i malikuhu. ọ̀nà tá à ń lọ jìn. wà fi qawmihi àní hukmi nakafuli amra. wà fi qawmihi àní hukmi nakafuli amra. àbí ànábì tí wọ́n fi adé ìdánábì ọlọ́run dé lórí. òun ló kẹ́yìn ní tara ṣùgbọ́n ló ṣáájú nínú ẹ̀dá. Allahu alayhi wa sallam. àlékún kí àti igi ọlọ́run kó lọ bẹ́ẹ̀ ní ànábì náà. àmín. mo kí ìjọ alimumi tí gbogbo èèyàn bá ń dúpẹ́ èèyàn mélòó lọ́rọ̀ rẹ̀ tọ́pẹ́ ń jòkó yìí ẹni ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ kó nawọ́ Kó nawọ́. ẹni tẹ́ rí tí ò nawọ́ ẹ mọ́ fọ́ sí ọ tí ẹ ní ò tọ́pẹ́ o Allah. ọwọ́ ẹ̀dà lókè àwa tọ́pẹ́ tọ́ sí àwa mara wa o Amara wa. tí gbogbo òjòkó yìí bá ń dúpẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ èmi tí mo dúró yìí ọpẹ́ tèmi ó tún máa jẹ́ àjẹ́ àáfà múdọ̀ àáfà ọpẹ́ mi á tún máa gorí ọpẹ́ gbogbo ọlọ́pẹ́ níbí kò sẹ́ni títí ẹ̀ tọ́pẹ́ ń bì
gbogbo wa tiẹ̀ tọ́pẹ́ o ṣùgbọ́n kò sẹ́ni tí tiẹ̀ tọ́pẹ́ fẹ́ẹ̀ ju tèmi lọ àfi tí ó bá jẹ́ déédéé ló kù. Allah. Alhamdulilayi. Bàbá bò ló ti jẹ́. ṣé ń sọ̀dí fún yín. Ẹgbẹ́ wa délẹ̀. Òde yìí kan agbo yìí kan ìjọ yìí kan ẹgbẹ́ yìí kan Allah. ààyè yìí kan inú oṣù yìí kan àti nírú àsìkò yìí kan mo ti gbé ọ̀mbrẹ́là dání báyìí lórí àfọ oníwàásí ń bírí. Allahu Akbar. ṣé kí n tún wí. Ìjọ yìí kan, oṣù yìí kan, ààyè yìí kan. Bàbá ti gbé ọ̀mbrẹ́là dání lórí àfọ̀nwàsí kan báyìí rí. Fún àwọn ẹgbẹ́ kan tí ó pe àfa ẹgbẹ́ yìí kan náà ni wọ́n pe àfa kan. Lẹ́gbẹ̀ẹ́ yìí kan tí wọ́n pa àfà kan. Lóṣù kan lọ́dún kan lẹ́yìn. Lóṣù kan lọ́dún kan lẹ́yìn. Èmi nìkan mo dá gbé ọ̀mbrẹ́là kan dúró lórí àfa kan níbí. Bàbá nìkan ni wọ́n dá gbé ọ̀mbrẹ́là kan dúró lórí àfà kan. Láàyè yìí, ayakumullah. Lọ́dún táwọn yìí alimumin ẹ̀ ń ṣe Ramadan lecture lọ́dún náà yóò mọ lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ń ṣe Ramadan lecture lọ́dún yẹn ẹ pé àlùfáà wa àgbà ọ̀hún níjọ́ náà bàbá mi ni torí pé bíbí ò bá tẹ̀ tí ò wọ́ ẹni abá ń wájú tó ní ń bàbá. Ayakumullah. Bọ̀dá mi ni bàbá mi ni. Allah. Bọ̀dá mi wá gbé ọ̀mbrẹ́là dání lórí àlùfáà wo oníwàásí lọ́dún náà báyìí àlùfáà wa ti gbé. Mo wá wò pé èmi tí mo sì wá bí èmi ni mo kí Al-Qur'an lójú agbo yìí lọ́dún náà. Alhamdulillah. Mo wá wò pé ṣé màá wá mọ owó bọ̀dá mi kan gbé ọ̀mbrẹ́là dání lórí èèyàn ni. Mo bá ní ẹ gbé wá èmi wá gbé dání. Nígbà tí àlùfáà wa àgbà náà ń ṣe wáàsí lọ́wọ́ ṣe mọ̀ pé ntí bọ́mọ ó ti tó kì í jí ó lè bínú bọ́mọ ó ti mọ kò ní jí ó lè ní sùúrù. Ayakumullah. Bọ́mọ ó ti tó kò ní í jẹ́ kó lè bínú o bẹ́ẹ̀ sì ní bọ́mọ ó ti mọ kò ní í jẹ́ kó lè ní sùúrù. Mo fẹ́ kí gbogbo ẹni tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà ní ààyè kan tí ayé ha ẹ mọ́ páká níbẹ̀ má lè rò pé o ti dé last bus stop o. Ayakumullah. Ọdún kan pé Ọlọ́run jù láti tún ìtàn ayé rẹ kọ tó o bá ní òsọ Ọlọ́run wá bí mi pé bó lọ́lọ́run tó. Alhamdulillah. Mo wá gbé ọ̀mbrẹ́là dání lọ́dún náà fáwọn àlùfáà wa náà kọ́lọ́n bá wa ṣe dáadáa fún ọ bisimilayi ní ilẹ̀ àfi. Bismillahi rahmani rahim ila fi Quraishi ila fi mawlidati shita'i wa sayf falyabudu rabba hadha albayt alladhi amanu min khawf amin. Bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe wá sí ó ń wọ̀ mí lára ẹ̀bùn jápájàsẹ̀ nínú tèmi náà bí wọ́n ti ń sọ̀rọ̀ lọ wọ́n sọ ọ̀rọ̀ dáàrin kan mo kàn ṣàjásà yẹn ni àjásà tí mo ṣe báyìí àṣé mo họ́dà àbùkù ni. Allah. Ẹni àwọn tó ń wọ àwọn ẹ̀yìn tẹ̀ pé wá náà ní ẹ mọ bó ti rí lọ́dún náà ni wọ́n bá kọjú sí mi pé dákẹ́ tí wọ́n ní wọ́n ń gbọ́ ni ta ni ó sì sí mi lọ́kàn ó sì kó sí mi lórí ó sì ara mi tútù àdánwò wa dé njọ́ náà. La ilaha illallah. Ṣé kí n dá ọ̀mbrẹ́là yẹn pò wọ́n lórí kí n kúrò lójú agbo ni? Mo ní agídí bẹ́ẹ̀ lọ́dún yẹn mo lè ṣe é tí màá bínú dá ọ̀mbrẹ́là yẹn pò wọ́n lórí pé àṣé mo mọ èyí rí mo pọ́n yín lé ẹ tún ṣe báyìí pẹ̀lú mi sójú pé mo sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà kọ́ lẹ́yìn ń sọ tí gbogbo ayé wá pé wò. Ṣùgbọ́n mi ò ṣe bẹ́ẹ̀ lọ́dún náà Ọlọ́run gbé examination wá ara mi tutù àwẹ̀ ń pò mí ń jọyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wòlá mi àwẹ̀ ń pò mí nígbà wọ́n ti ṣe dákẹ́ báyìí wọ́n kọ́ ni wọ́n ń gbọ́ èmi ni wọ́n ń gbọ́ dákẹ́ ó sì sì mí lọ́kàn ó sì ṣe ẹ̀wọ́n gbà kúrò lọ́wọ́ rẹ̀ wọ́n tún fẹ́ gbà mo tún pé mo ní ẹ má gbà ń gbà mọ́dàdùn yẹn tán mo díjú ṣe sùúrù ńjọ́ náà mo lajú gba ẹ̀tọ́ mi lónìí àbí ìgbà. Alhamdulillah. Àṣé lóde bí mo ti gbọ́ ọ̀mbrẹ́là dání lórí èèyàn àṣé wọ́n gbọ́ ọ̀mbrẹ́là dání lórí èmi náà bẹ́ẹ̀. lẹ́yìn lọ́wọ́ bá yòókù fi sàmẹ́nu lẹ́rú. Tí ọmọnìyàn tó bá mọ tí ìgbà gbé pamọ́ fún ẹ
máa yòókù fi sàmánù làwọn. ìgbà lè máa gbé tó tóbi bọ̀ fún ẹ tó jẹ́ pé ìwọ ti ń gbé bọ̀ wá ààyè yẹpẹrẹ kan ni wàá wà. má lérò pé gbogbo ẹni tó o bá láàyè yẹpẹrẹ lè yẹ yẹpẹrẹ. Iyakumullah. ọlọ́run a máa fi òní bu ọ̀la lójú. ayọ̀ wá túnde ọlọ́run ní pa lẹ́yìn yín sà. Àmín. ọlọ́run a máa fi nǹkankan bọ̀ nǹkankan lójú torí pé ó fẹ́ ṣe nǹkankan lásìkò kan tí ó dẹ̀ fẹ́ kásìkò kan ó di lọ́wọ́. wòlíì lọ́la ẹni kó lọ bá òkú tẹ̀ fún àwọn wòlíì tòní tó bá ṣe dáadáa tó gbé dáadáa tó rú dáadáa wàláhì yóò rọra rẹ̀ lò àfa lè ṣe òkú sí ọlọ́run ò ní sí gbà. èyí jẹ́ wáàsí fún gbogbo wa tó wà ń bẹ̀ ẹ́ tó jẹ́ pé bóyá o ti rọra rẹ pé kò lè dá a mọ́ kò lè yí ọ mọ́ o ò lè jẹ́ èèyàn mọ́ o ò lè ga mọ́ tàlùfọ́ àwọn àgbáyé ò bàjẹ́ dòní o ṣùgbọ́n alihamudulilayi tiwa náà ti dà. láyà lẹ́mú ìbẹ̀rù ìbá yòókù fi sàmánù làwọn. ẹni tó bá mọ tí gbàgbé pamọ́ fún ẹ pẹ̀lú àbárù tó wá gbà lọ́jà yìí. máa yòókù fi sàmánù làwọn. gbogbo ọ̀gá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn yín ẹ mọ ń tọ́lá òbí o òní la rí o in tí ó ṣẹlẹ̀ láàárọ̀ ọ̀la òye nìkan kan o kò sẹ́ni tí ọlọ́run ò mélòó kò lè gbé ìgbà fún o ọ̀fà lè nígbà o bó bá wà lọ́dọ̀ tiẹ̀ ó tún ẹlòmíì tó ti ń tó tiẹ̀ ó ti ń wẹ ẹlòmíì o. láyà lẹ́mú ìbẹ̀rù ìbá yòókù fi sàmánù làwọn. àǹfààní tọmọnìyàn tó bá mọ tí ọ̀la ń gbé bọ̀ wá fún ni. lárúbàmọ́ fọ́rọ̀ mímọ́ kọ́tàmọ́nàhù. lọ́pọ̀lọpọ̀ ọgbà lèyìn ó ti fi ti ń wálẹ̀ yóò wá dúró di ti gbàǹgbé bọ̀. mo dúpẹ́ pé mi ò sì wà wù lọ́dún náà. Alhamdulillah. àwọn àlùfáà yẹn wá padà wá kọjú sí mi nígbà wọn balance wá àti tán pé àfà ọlọ́run fún ọ lálùbáríkà yóò ṣàlékún dáadáa yóò ṣàlékún oríire yóò ṣàlékún ayọ̀ ó ṣe àbí ó ṣe. níbi tí wàá ti gbàdúrà àwọn akọ́kọ́ fàbùkù kẹ́ mọ́tòrí àbùkù sábùkù ò níbi tí wàá ti gba àṣẹ àdúrà dúró níjọ́ àbùkù bá dé ibi àbùkù ti bá ọ náà ni ó tún padà gbé yìí dé. lẹ́rú pẹ̀lú fáwọn mímọ́ ẹ̀kọ́ di tàbẹ́nà. lẹ́rú pẹ̀lú fáwọn mímọ́ ẹ̀kọ́ di tàbẹ́nà. ọ̀gá wa kanra kò ní sùúrù ni yóò jẹ́ kó o dúró kù ìṣẹ́jú márùn-ún tádùá rẹ̀ ó gbà lọ́lọ́run ó yóò fàyọ̀gọ̀ yọ nítorí àníyàn rẹ̀ tí ò dáa. ọlọ́run kì í wo àníyàn olórí láti sọ ọmọ lẹ́yìn ìdólórí rẹ̀. Yusufu gbogbo wa la lórí ṣùgbọ́n gbogbo wa kọ́ la dò lórí. gbogbo wa pátápátá la lórí ṣùgbọ́n gbogbo wa kọ́ la dò lórí o. ẹlòmíì ó jáde láyé nìkan la yóò gbọ́ kò ní jáde sáyé kó tó jáde láyé. bẹ́ẹ̀ sì ní ẹlòmíì ó jáde láyé nìkan la yóò gbọ́ kò ní jáde sáyé láyé fi tán. gbogbo ẹni ó bá ní orí tó sì mọ̀ yìí pé òun ó di olórí látara níní orí ẹni kó lọ bá orí rẹ̀ kó fi orí rẹ̀ mẹ́yìn àwọn tó ní orí tó jorí rẹ̀ lọ wọn a máa gbé ni débẹ̀ o wọn a máa já ni síbẹ̀ o. gbogbo ẹni bẹ ní orí tó sì ń lọ níyàn àpolówó wọn ò dolórí ẹ sọ fún pé kó bá orí rẹ̀ fún àwọn tó ti dolórí kóun náà lè bá a dolórí. fún tó ṣe yẹn. ẹ̀yà kọ́mọ́lá. lóde tá a lọ ń jẹ ta táwọn ẹbẹ rẹ àbí nǹkan wọn fún wa ń pẹ́pẹ́ yẹ 21 méje ni ti ẹnu ẹ̀. ẹ kí ọlọ́run fóònù náà. Allahu akbar. ó kéwù gba pẹ́pẹ́ yẹ ó sọ̀rọ̀ gba pẹ́pẹ́ yẹ lónìí. ẹ̀yà kọ́mọ́lá. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ tóbi ìjòkó yìí ẹni ó tóbi tá a dá mọ̀ kó tóbi òun ti tóbi kan nù ẹni ó tóbi tá a dá mọ̀ kó tóbi òun ti tóbi kan nù ẹni ó tóbi tó dára rẹ̀ mọ̀ kó ń tóbi òun ti tóbi kan nù ẹni ó tóbi tí ò dára rẹ̀ mọ̀ kó ń tóbi òní ti tóbi lòun náà gbogbo ẹni ó tóbi bí ti ń tóbi lára rẹ̀ tó fi ń tóbi ọlọ́mọ gbàǹkan náà kú òun bẹ́ẹ̀. àmín. wọ́n láà pé wọ́n gangan ò ráyè sàmí fún ayé ara rẹ̀ èmi lèmi kàn ń ṣàdúrà. Àmín ya Allah. gbogbo ẹni ọlọ́run ti fi tíkìtì iwájú lé lọ́wọ́ olúwa má jẹ́ ká ẹ tó dẹ́yìn wò. Àmín. gbogbo ẹni ó ti kó bàtà yín rí má jẹ́ tó padà kó bàtà rẹ̀. Àmín ya Allah. ọlá aṣáájú ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run. Sallallahu alayhi wa sallam. mo fi bàbá mi the father of today's occasion. ìyá wájú tí n bá ti kọjú síbi kan wàá yà ni bá ṣe ń kọjú òtèmí náà jọyàn rẹ̀ so wàá yà báyìí lọ́wọ́ báyìí wàá báyìí
ẹ̀ ń bá wà ń bẹ̀ lọ́dún yẹn wọ́n sì wá báyìí padà báyìí. wàá fi síẹ́nì rẹ lẹ̀ fáwọn tí ó yí ni. ìfẹ́ jẹ́ wọ́n bá mi yí síẹ́nì mi ò ní rí ọkọ̀ yẹn gẹ́gẹ́ wà fúnra rẹ̀ ọkọ̀ yóò ní rí fò. àwọn gbé fáwọn alágbàwà tí wọ́n mọ̀kọ́ wà. ọ̀rọ̀ ayé ẹ̀dá tó láyé àtàwọn tí ó bá tún ayé rẹ̀ ṣe ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ télọ̀ àti aṣọ àtolówó aṣọ ni. bí ẹ bá lóun ra aṣọ 1 million bọ́ sẹ́yìn báyà báyìí ó mọ fíìmù ṣe ni. bí ẹ bá lóun ra aṣọ 1 million ibi aṣọ yìí 1 million ni tó bá gbé lọ sọ́dọ̀ télọ̀ sísọ́ọ̀tì tí wọ́n fi gé aṣọ 5,000 òun náà ni wọ́n yọ sí aṣọ ní 1 million rẹ tó bá torí pé aṣọ yìí mọ̀ wọ́n lówó èmi lè fẹ́ fi sísọ́ọ̀tì aláṣọ 5,000 sísọ́ọ̀tì ẹ̀ fi gé àwọn aṣọ 2K lẹ́fẹ́ fi gé aṣọ 1 million fún mi ó rọ aṣọ rẹ sùn bá ní òsì ní fìtì. kó aṣọ rẹ sí télọ̀ lọ́rùn sọ fún pé ẹran bó bá ti wù yín ẹgbẹ́ bó bá ti wù yín bẹ́ẹ̀ bá rí ẹgbẹ́ dáadáa wọ́n bẹ̀ yọ apá wọ́n yọ ẹsẹ̀ wọ́n yọ ọrùn wọ́n yọ àyà wọ́n yọ ẹ̀yìn wọ́n tún yọ ìwé ètò bá tún ní gbòmí sílẹ̀. ibo ni mo ń bọ̀ ní wípé ẹ̀dá máa gbé ayé rẹ̀ kalẹ̀ fún Ọlọ́run lágbèélẹ̀ kan ni. bàbá wa father of the day bàbá dọ́kọ̀ ẹ sọ̀rọ̀ níbí ilé mi àmì kì í gbọ́rọ̀ lásán gbogbo aago tí mo bá wà ọpọlọ mi máa ń bá mi jáde mi ò fọpọlọ lẹ̀ lé mo rí ẹ̀kọ́ tó pọ̀ nínú ọ̀rọ̀ yìí mo dẹ̀ rí i pé làbíbù ni ọ̀jọ̀gbọ́n kan ni tó kù lọ́rọ̀ pé torí kó kàn lówó lọ́wọ́ fi ń gbé ga ẹ fi máìkì lé ẹlòmíì lọ́wọ́ kò sọ̀rọ̀ jọ̀rọ̀ 2 minutes lọ ẹ gbọ́ 300 pé ẹ tẹ̀lé àmọ́ gbọ́ pé kí ló fa àlésì kò sí àhà nínú ọ̀rọ̀ yìí ẹ sọ̀rọ̀ ó jáde ló tún wá sáǹfààní orator ni mo tún wá dúpẹ́ lọ́wọ́ pé ẹ tún jẹ́ professional orator because those professional orators they leave the stage while the ovation is louded. ẹ jẹ́ wọ́n wá mọ lọ́ máìkì mọ́ yín lọ́wọ́ kẹ́ tó fi máìkì sílẹ̀ o ò tí ì sọ ọ̀rọ̀ tó o bá ti sọ̀rọ̀ débi káwé yẹn ni ẹ máa sọ lọ ẹ má dákẹ́ ìwọ wá ní kó o lò láàká ìwọ ni o jẹ́ tán nìyẹn kó o bá fẹ́ lóúnjẹ jẹ lọ́la jẹ́ sẹ́ńtì. Abẹ́ mi yín ó gùn. Àmín. Ìbẹ́ fi kíkí yín gba àkókò ni o. Ẹ bá òfin Kùránì púpọ̀ jù yéé ṣe. Àwọn ọlọ́lá bí yín ẹ̀mí wọn máa ń ga ni. Báwa bá sì ti rí wọn àti mọ́mọ́ pé ọ̀la lè burú fúru eléyìí wọ́n làbá burú fún bóyá fara lọ kọ́ gbogbo àyà mi kan. Ṣùgbọ́n rú ti yín ìṣesí gbọ́dá yóò kalẹ̀ yóò ràn ọmọ yóò ràn àrọ́mọdọ́mọ ń bẹ lára yín. Kẹ́ẹ̀dé tẹ́ẹ̀kì wa ẹ bẹ̀rẹ̀ báyìí. Bàbá mi ẹ báálẹ̀ wọ́n tún délẹ̀ ẹ̀ka wọ́n fẹ́ kí wa wọ́n kí ọmọ wọn wọ́n tún bẹ̀rẹ̀ báyìí bàbá mi bẹ́ẹ̀ mọ̀ fọ́ gbọ́ pé ọmọ yín ni ọmọ yín ni kọ́mọ̀ ọba yín ni lẹ́sọ̀ Olúwa ní máa gbé ọmọ sípò ọba sára lẹ́tọ̀ọ́ ni ṣé ìmọ̀ iye àwọn atájọ wọnú ọjà yìí wá láti wá rú pákó ọrùn mi wọ̀ kẹ̀ lọ́dún náà mo ṣàbárù ní ọjà yìí rí káwá pé abo bí mo ti ṣàgbáwò náà wọ́n ti pè mí kí n wá ṣe iṣẹ́ tí ọba tó la yé àtọ̀ ló ń padà lọ́nà. àṣebó ò bá ti ìrọ́lá wọ́n sọ pé ẹnìkan kò lè dá fún. bó o bá ti ìrọ́lá wọ́n sọ pé kò lè dá fẹ́nìkan. pákó kan wà pupa báyìí olórí burúkú ni pákó yẹn àwọn pákó tí máa rọ èso ni ó ní mo lọ́dún yẹn àwọn ọ̀rẹ́ mi tá a jọ wá wọ́n gbé láti lè báyìí wọ́n àmọ́ ti lè báyìí wọ́n ti lè báyìí wọ́n kà tẹ́ oríṣi báyìí èmi náà kàn ti pákó sókè báyìí mo kàn tẹ oríṣi wọ́n ní mi sẹ́sẹ́ kí àwọn ọ̀tá mi bàjẹ́ lórí wọn ẹ̀dẹ̀ rán mi láti lè pẹ̀lú ọ̀rùn pákó mo ní kẹ́mi náà ṣe jáfàjáfà ni. bàbá ìgbé ayé yìí ò ní dàrú. Àmín. òkú bàbá mi lẹ́gbẹ̀ẹ́ yín bàbá alága ojú òní tì yín. Àmín. bàbá alága tòde tòní ọlọ́run ní padà ní ìjọba ayé yín. Àmín. ọlọ́ṣáájú ẹ̀dá pírẹsidẹ́ǹtì wa ní alimomin bàbá àlùbáríkà ṣẹ́ni mo bá ẹ̀yin bàbá mi àlùmọ́mìn mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ìdí ni pé máa ń kọ̀tálà asọ́dà kọ́ omi yìí yẹ kí túlù hu kẹ́lìbò gẹ́rì yìí. Ayakumullah. gbogbo ìdílé tẹ́ bá ti rí tí wọ́n pa kìnìún ìjọ wọn ìjọ kan tẹ́ bá ti rí tí wọ́n dáwọ́ jọ tí wọ́n fi pa kìnìún ìjọ wọn ẹ sọ fún mi pé ajá àwọn ìjọ míì ni ó pa wọn. La ilaha illallah. sórí yé. àníjọ kan tẹ́ ẹ bá rí tí wọ́n dáwọ́
mẹ́jọ tí wọ́n pa kìnìún náà ra wọn. Ẹ sọ fún ẹni bẹ́ẹ̀ kógun bọ̀ wá jà wọ́n, ajá ìlú mi yóò wá pa wọn. Ajá lásán ni ó pa ìran gbogbo wọn rú. Torí tí máa ṣẹ́ ogun fún wọn tí máa dáyà kó wọn àmọ́ nìkan. Gbogbo ẹni tí ò bá ti gbé àbúlé wọn lérí. Ẹ sọ pé láíláí tá yóò fi tán ni ó lọ mọ gbówó àbúlé yẹn lé wa. Bẹ́ẹ̀ sì ní gbogbo ẹni tí ò bá ti lè gbé àbúlé wọn lérí. Ẹ sọ fún pé láíláí ni yóò lọ mọ àwọn àbúlé yẹn lẹ́wọ̀n o. Ó kú òní kí ni yóò sọ níbi abáadé yìí. Ẹbẹ̀ gan kún ẹyẹ gan kún omi ẹ̀ ọba tó wà ní tí ń ṣe bẹ̀ kú òní di kòkò. Àní sọ tàná lónìí àní sọ tòní ìlọ́la. Tá a bá wá ní Ọlọ́run gbé wọn náà wá, Ọlọ́run fi bẹ̀ wá. Tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tí o bá tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ń kọ́. Èyí tẹ́ ẹ ṣe lónìí gan jẹ́ kó wá pé Ọlọ́run gbà ń tà gbé dání. Ọlọ́run ò tí ì gbàṣẹ́ rẹ̀ tí ò bá tí ì gbàṣọ yìí fún ọ lóde mi ò ti kàbùkù. Ọlọ́run ò tí ì gbàṣẹ́ rẹ̀ tí kò bá tí ì dáṣọ yìí fún ọ lóde ibi tó o ti kàbùkù. Ó pé ẹ̀yin bàbá mi alimuminun ní àpapọ̀ ẹlòmíràn ni alimuminun alimuminun ìdí ni pé jámù ní ẹ̀pọ̀. Gbogbo ẹ̀yin bàbá mi alimumin lẹ́yọ̀ kọ̀ọ̀kan alimuminun níjàmá ọlá ayé yín ò ní parun. Àmín. Ilé ọlá yín ò ní wó. Àmín. Ẹ̀sìn ògo yín ò ní kán lẹ́sẹ̀. Àmín. Ẹ ní ṣubú dànù. Àmín. Ẹ ní dúró dànù. Àmín. Ẹ ní sùn dànù. Àmín. Kò ní dànù lọ́wọ́ yín nígbà kọ̀ọ̀kan. Àmín. Mo ń bọ̀dá mi bàbá wa gbà Mágàjí àrólé Katibi nù. Gbogbo ilé ló ní àrólé tiwọn. Ẹ̀yà kọ̀mọ̀lá. Nílé tiwa nílé Katibi àrólé wa nù. Alhamdulillah. Wọ́n sì ti látọ̀dún tó ti pẹ́ ni wọ́n ti ń bá àrólé náà bọ̀. Ọlọ́mọ gba sọ ìfó lọ́rùn yín sà. Àmín. Ẹ sọ pé ọmọ yín ni àbúrò yín ni kẹ́kàn pè mí lórí fóònù pé kí n máa bọ̀ bẹ́ẹ̀ bá pè mí náà yín wà tó o gbọ́dọ̀ gbàgbé àná gàrí ọwọ́ kan tó mu kó tó di pé iyán kúlà kan délẹ̀ dúpẹ́ fún gàrí yẹn kó o bá fẹ́ gèrè yẹn kalẹ̀. Ẹ bá pè ẹ máa bọ̀ Alfa Basit á nílò rẹ ní ọjọ́ báyìí aago 8 àárọ̀ ni kò tí ní tó ti gbọ́ bá. Mo lè má lè fi gbogbo ẹnu sọ fún yín pé ìgbà òpè wá bẹ́ẹ̀ tí ń pè wá ìmọ̀ nítorí pé ni ó bá ní ni a máa fààyè kó ni nílẹ̀ fún mi. Ẹ̀yà kọ̀mọ̀lá. Ṣùgbọ́n ìtẹ̀ wá nìkan yín lẹ wá ṣàpọ́nlé nǹkan yín bẹ̀rẹ̀ látòrí mi ó fi lórí gbogbo tó jáde lórí lára gbogbo ẹ̀yin bàbá yìí pátá akóti lẹ́tà nínú ọmọ ọlọ́run ní sí kankan bẹ́ẹ̀. Àmín. Ẹ ní sọ̀fù àwọn ògo yín. Àmín. Olórí aṣọ yín lọmọ ọlọ́run ò ní já lójú yín kò ní já lẹ́yìn yín ṣáàdúrà yìí ò máa ń pọ̀ jù báyìí. A máa ṣàdúrà fún yàn kẹ́ni tá a ṣe fún ó sì máa ṣàmì. Agbọ́pẹ́ ṣàmì sẹ́ẹ̀ ti ṣàmì. Àmín. Ìwà ìmọ̀ mi náà ti ń dẹ́ ìdùnnú yín àtẹ̀rín yín ọlọ́mọ mọ̀ sọ́dẹ̀kùn. Àmín. Ayé òní yín ti dà. Ayé ọ̀la ni òye nìkan kan. Mọ̀jà ayé ọ̀la yóò kóró. Àmín. Mọ̀jẹ̀ mu jogbo lọ́jọ́ alẹ́. Àmín. Ìntẹ́ pẹ̀lú àlàáfíà. Mọ̀jẹ̀ fi àárẹ̀ gbé ta. Àmín. Ìntẹ́ lọ fi ẹ̀rín gbèsè. Mọ̀jẹ̀ fi ẹkún ta. Àmín. Ọlá títóbi Ọlọ́run. Àmín. Ọlá títóbi Ọlọ́run. Àmín. Ọlá títóbi Ọlọ́run. Ẹ tún gbéra nínú ọlá ńlá yín. Ẹ tún wá bá mi nínú ilé pé kápárà àtàràpè á wà náà ni. So àfẹ́ ṣe ní ṣe báwa la ní. Ìtẹ̀sẹ̀ ti jẹ́ pé wá pé abiyamọ ni ẹni rẹ ni èèyàn rẹ ni Ọlọ́run mọ́ gbójú kúrò nínú ọlá yín pàpọ̀ kan. Àmín. Àwọn ṣàdúrà torí owó àlìjẹ́nà làwọn dùn mọ́ gbowó mẹ́wọ́n mọ́ gbowó lọ́wọ́ ẹnì kankan wọ́n ti bọ́. Àlìjẹ́nà tẹ́ ẹ bá sì ti gbowó ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ti lọ ṣe ẹ̀wọ̀n yẹn ara yín jẹ́ o. Mo rọ wà nípa àlùbáríkà sí i. Àmín. Mo ṣe iná àtọ̀ iná fún gbogbo àwọn bàbá wa ni mo mi. Mo kẹ́yìn ìyá mi àlùbáríkà lápapọ̀ ọlá yín ò ní parun. Àmín. Ẹ̀ní sunkún lórí àwọn èso yín. Àmín. Gbogbo tọ́lọ̀ ṣe ti ju ẹ̀rí lára àmọ̀ ní Ọlọ́run ní jí ó bẹ́ kú. Àmín. Bàbá baálẹ̀ mo fún wọn kí gbogbo àgbàlagbà níjòkó àbí bàbá mi baálẹ̀ kọ́ ni. Mo fún wọn kí gbogbo àgbàlagbà níjòkó. Mo fi bọ́dà mi àjọ àwọn Túndé oníwákó. Àwọn tí à ń jẹnu ọlá wọn nù. Ọlá yín ò ní parun. Àmín. Ó dáa kéèyàn mọ iyì nǹkan rẹ̀. Tó o bá ti lè mọ iyì nǹkan rẹ̀, wọ́n fi géètì mú ọ lọ́wọ́ níbi ìkó ní nǹkan. Wọ́n á padà dẹ́ padà sínú ilé by force pé ó padà lọ mọ iyì nǹkan rẹ̀ náà ni o.
kàbùkù kẹ́ tó mọ iye kan yín mọ ní ìlọ láíláí. Àmín. Mo kí àwọn mẹ́fẹ́ fàtà wà mí èmi ìwọ àwa ẹ̀yin àwọn òun mo fi bàbá ìmáàmù kó gbogbo ẹ̀ nílé àti gbogbo àwọn jà àbísàtú gbogbo àwọn bàbá mi àfà wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kó láti ṣe báyìí ẹ̀yin àlùmọ́mìn ìṣẹ́jú mélòó lẹ fún wa fún wa sí torí tọ́píìkì tẹ́ ẹ fílẹ̀ fún wa yìí tọ́píìkì tí ó yà á gbó tọ́píìkì tí ó yà á jù ibi tí ò bá ti wá sáyè ká mọ̀ wulẹ̀ mọ́ jiyàn kẹ́ àbí ibi táyè bá ti wà láti ní jiyàn ibi táyè kò bá ti sáyè ká mọ̀ wulẹ̀ dábàá ẹ̀kẹ́ rárá kákan ọ̀rá sí ní oko etí ká sì padà àbí tẹ́ fẹ́ ká lọ sọ́nà tó jìn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Àwọn ìlú àṣẹ àgbáyé ọlọ́run jẹ́ mi wọ́n gùn. Bismillahir rahmanir rahim. Zahara al-fasadu fil barri wal bahri. Zahara al-fasadu fil barri wal bahri. Ẹ dákun ẹ bá mi gbé àwọn àfáà yìí sókè àwọn irinṣẹ́ tèmi ń lò nù o. Bima kasabati aydin nasi. ليذيقوا بعد الذي عملوا لعلهم يرجعون. Ẹbí wa lè ní ẹni kí ni ìṣesí ìrọ̀lẹ́ ayé kí làwọn àlàmọ́tù sáà kí làwọn táàbí máa mọ̀ yí pé ayé tí a wà nínú ẹ̀ yìí iná lọ láwọn ìlú níjọ́hun wọ́n bá fẹ́ kéde kínní kan wá ní ẹni kálá gbàgbó kó lónílé lálejò lọ́mọdé lágbàlagbà lára alé lára oko kábíyèsí ní ká sọ fún yín báyìí mo wíire àbí ń wíire ẹ̀yin ẹ dáhùn o kò kán ẹ dáhùn o kò kán wà má àlè iná ilẹ̀ ìgbàlá àgùnlùmọ̀bì àwíire o pírọ́blẹ́mù ti ẹnu àwíire o pírọ́blẹ́mù ti ẹnu sẹ́mi ti jí sí ọlọ́run náà àlù aago yóò dún létí ẹlòmíín bí yóò rò pa amíní òun wá bí ìṣesí ìrọ̀lẹ́ ayé bó o láti mọ̀ páyé ń tán lọ bó o láti mọ̀ pé tó pọ̀ yìí ò ní pẹ́ tán bó o láti mọ̀ wípé ìgbà yìí ọba tó tẹ́ ẹ ní iye ó ka bó bá yá Allah àti gbégbá wo ni ó tán sí àsìkò wo ni ó tán sí nínú tí Ànábì sallallahu alayhi wa sallam nínú tó ń ṣe Ọlọ́run sọ fún wa ní pé báyìí ó bá parẹ́ yóò jẹ́jọ́ Jímọ̀ kò sì ní jẹ́ àkókò tí wọ́n ti kírun Jímọ̀ wọn ní tí kírun Jímọ̀ tí ayé ò fi parẹ́ gbogbo ọjọ́ Jímọ̀ tí wọ́n bá ti kírun Jímọ̀ tán ìgbà náà látó lè kíra wa pé báríkà Jímọ̀. Al-fasadu fil barri wal bahr. Tí wọ́n bá ti kírun Jímọ̀ ẹ mọ́ báyà báyà ayé lè máa parẹ́ bọ̀ látètè etí olúwa nínú nkúsù la dọ̀ mí ní àtìrọ̀ fìyà ètè tí láti máa kà bọ̀ ṣé wọ́n ti ń kà bí wọ́n ti kà ṣé wọ́n ti ká dọ́dọ̀ wa àbí wọ́n ká dọ́dọ̀ wa ìgbà wo wọ́n ká dé bàbá oníjàgbé ní yòdò ọlọ́lá tòní ẹgbẹ́ ọ̀mbrẹ́là yẹn kó bẹ́ẹ̀ ẹ ti dí àwọn tó wò mí lẹ́yìn iwájú bàbá oníjàgbé ní yòdò ìyá ọlọ́lá tòní ẹni tí ò kan tí ó ṣẹlẹ̀ kò kàn kílẹ̀ oṣù láìlà kò sí wàhálà mọ̀wulẹ̀ fẹ́ mú mọ̀wulẹ̀ fẹ́ gẹ̀ ayé ò ní pẹ́ tán. Sọ́ọ̀lì fasádù. Owó láyé fún ọ ni ọlá láyé fún ọ ni ọmọ láyé fún ẹni iyì láyé fún ẹni ẹ̀yẹ láyé fún ẹni ìbùkún láyé fún ẹni ìyà láyé fi jẹ ẹni ayé fi ọ́rá rẹ ni ayé dá ọgúnlẹ̀ ni o ayé dá ọ̀dára rẹ ni o ayé ọ̀hún ò ní pẹ́ tán. Sọ́ọ̀lì fasádù. Al-Qur'ani ń bá wa sọ̀rọ̀ pé sọ̀hárà lè fasádù filibari walibari aṣọ pé ayé bàjẹ́ bẹ́ẹ̀ bá ra aago táàgù ọ̀hún ń ṣiṣẹ́ tó wà ákúrẹ́tì dáadáa tó tún kó bátìrì sí tí bátìrì yẹn ń ṣiṣẹ́ dáadáa tí ó tètè máa yọ omi àbí ó bàjẹ́ sínú aago wọn ni àwọn bátìrì ìjọ ni aago yẹn gan aago ìjọ ni mọ̀gbà kan tí wọ́n kéde fara ayé tábí lọ tú aago ẹlẹ́pọ̀n mọ́sálásí
àṣẹ nǹkan ẹjọ́ níyì bẹ́ẹ̀ bá fẹ́ mọ iye ìjọ yàtọ̀ sísìn àsìkò tí wọ́n tú àgbo ẹlẹ́pọ̀n tí wọ́n yọ kíní irin tó wà lórí bẹ́ẹ̀dì onírin àwọn kíní tó máa ń dè mọ́ òkè bẹ́ẹ̀dì onírin báyìí adé orí bẹ́ẹ̀dì onírin àwọn bẹ́ẹ̀dì tí wọ́n tún fi kún àwọn bẹ́ẹ̀dì yẹn bẹ́ẹ̀dì ìjọ ni àwọn ló dáa ju ti sìn lọ èyí tó fi fẹ́ yẹn ẹlòmíì wọlé ọkọ̀ ó sì ń bẹ́ẹ̀dì sí ẹlòmíì mọ bíi bẹ́ẹ̀dì tó fẹ́ mọ̀ mọ́ òun kéésì sóun làkọ́ bí kódò làbí kan yìí bẹ́ẹ̀dì tó fi fẹ́ yà rẹ̀ níjọ́ tí ó wọlé ọkọ̀ bẹ́ẹ̀dì yẹn ń bẹ́ẹ̀dì sí wáì níjọ́ wọ́n fẹ́ yàwó bẹ́ẹ̀dì tẹ́ lò dà ó ti parun kí ni ṣe ayé sáyé ní ń bàjẹ́ àbáwá tá à ń gbénú ẹ̀ là ń bàjẹ́ kí làwọn ṣe síta fi mọ̀ mọ́ yìí pé bàbá ti ń rírú eléyìí ó jọ ń payé ń tán lọ bàbá ti ń rírú eléyìí kíkó wọ́n lọ máa palẹ̀ mọ́ ntọ́nù máa tán mọ́jà yóò tẹ̀ mọ́ wọ́n pè é ní àìsí wọ́n pè é ní bàbá wa wọ́n pè é ní sẹ́wù wọ́n pè é ní ọlọ́lá wọ́n pè é lábìyì ìwọ kó sọ pé bẹ́ẹ̀ tí wò mí ọmọ eléníyàn òpònú lọmọ eléníyàn ẹni ó pọ́n lọmọ ọlọ́lọ́run. sọ́ọ̀rọ̀ ìfọ̀sádùn fìlìbárì wà ní báárù. fóun gbé máìkì ní ọba ìlẹ́nu ni gbé dúró lójú kan kó sọ̀rọ̀ sínú ẹ̀. bí máa kásá bá ti àìdí náà sí. olúwa ní ìbàjẹ́ gba ilé kókó ìbàjẹ́ gba ìlú ó gba ẹ́stéètì ó gba inú agboolé kò síbi tí ìbàjẹ́ òde ìbàjẹ́ dọ́dọ̀ àwọn aláṣẹ ó dọ́dọ̀ àwọn tó ń pàṣẹ fún ó dọ́dọ̀ àwọn lọ́balọ́ba ó dọ́dọ̀ àwọn ìjòyè ó dọ́dọ̀ àwọn ẹrú láàfin ó dọ́dọ̀ ọlọ́lá ó dọ́dọ̀ abiyì ó dọ́dọ̀ olòṣì ó dọ́dọ̀ wèrè ó dọ́dọ̀ ẹni orí ẹ pé ó dọ́dọ̀ onímọ̀ ó dọ́dọ̀ ẹni tí ò nímọ̀ ó dọ́dọ̀ ẹni ó ga ó dọ́dọ̀ ẹni ó wà ńlẹ̀ẹ́lẹ̀ ìbàjẹ́ ti wá kárí ayé kò síbi ìbàjẹ́ ò sí mọ́ bẹ́ẹ̀ dé báńkì ẹ bá bàjẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ dé mọ́sálásí ẹ bá bàjẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ wọ sẹkítẹ́rìàtì ìbàjẹ́ ní ìṣèjọba abẹ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bá ní ọ́fíìsì àwọn olóṣèlú wa ìbàjẹ́ ni wọ́n fi ṣe ṣáàmà wọn yóò dáa fáwọn tó máa to àga ọ́fíìsì olóṣèlú mo láìkì bí wọ́n ti máa tó bí ọ́fíìsì gọ́fúnà ni o àbí all those parastatals tẹ́ ẹ bá wọ ọ́fíìsì wọn ẹni ó bá nílò àkáyì ọ́fíìsì yẹn máa ń sọ̀rọ̀ fún olóyè lórí bẹ́ẹ̀ ni wọ́n tó tàwọn alága ọjà náà àti gbogbo àbàbá mi baálẹ̀ wọ́n gbé fọ́tò lọ́ba ìlànà ògiri wípé alága Umaru Akínyẹmí from 1954 to 1959 wọ́n gbé lé síbẹ̀ alága Yẹkínì Adéwọ̀lú from 1959 to 1967 alága Ibrahimu Àmọ̀pé from 1967 to 1980 something wọ́n wá máa júwe fún ọ wọ́n máa tàn báyìí wọ́n máa tàn báyìí wọ́n máa tàn báyìí nígbà tí wọ́n bá parí ẹ̀ wọ́n kàn gbé fọ́tò rẹ̀ sí i òpònú èèyàn ni ó wà lérò pé bí fọ́tò òun ni ó mọ̀ kò lè mọ níbi fọ́tò rẹ̀ o lẹ́yìn fọ́tò rẹ̀ o rí báyìí tó wà wájú ni o rí pé wọ́n gbé nǹkan kan sí ni wọ́n fẹ́ kí wọ́n dìde ni kí wọ́n gbé fọ́tò ẹlòmíì síbẹ̀ kí tiẹ̀ wá bọ́ sẹ́yìn. ọ̀rọ̀ ni àwọn fọ́tò yẹn ń sọ wípé lágbájá kan ti jòkó níbí rí tàmẹ̀dù kan ti lu ọlá yìí rí làkàṣègbè kan ti lo ipò yìí rí ẹnìkan ti ṣe oríire tó ṣe yìí rí ìwọ kọ́ làkọ́kọ́ o ìwọ kọ́ ló gbẹ̀yìn o ìwọ kọ́ ló kọ́ sálága ìwọ kọ́ ló ṣe kẹ́yìn ìwọ kọ́ ló kọjá àbá ìwọ kọ́ ló jẹ kẹ́yìn ìwọ kọ́ ló kọjọba ìwọ kọ́ ló jẹ kẹ́yìn ìwọ kọ́ ló kọjẹyàwó ìwọ kọ́ ló jẹ kẹ́yìn ìwọ kọ́ ló kọjá ọ̀gá ìwọ kọ́ ló sọ̀gá kẹ́yìn àwọn ọmọ tó ń yàn jẹ tó ń lò nínú àìlọ́la o àwọn náà ń bọ̀ wá lọ́la ọlọ́wọ́ á pìtà ara rẹ̀ níjọ́ tẹ́nu rẹ̀ ò ní lè sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ wa máa nù ẹ́ lọ́rọ̀ pé ńgbà ayé yín olórí burúkú ara yín ṣe bẹ́ẹ̀ ṣe bí ìgbà táwa náà ò ní lọ́la ní sóun náà wàá kọ́ sójú yóò ti bóni sí ẹ fún wọn 5,000 jẹ́ wọn máa lọ. gbogbo ẹni tí ò bá fẹ́ fi ẹ̀sìn gba ẹ̀tọ́ rẹ̀ níjọ́ tí ààyè ẹ̀san yọ tí kò jẹ́ pé ẹ̀san rẹ̀ àtẹ́wọ́ ló fẹ́ fi gbà kò fẹ́ fi ẹ̀sìn gbà ẹ sọ fún pé kó mú òní yìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. bàbá wa wọ́n ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wa father of the day wọ́n ní àsìkò yìí sàṣìṣò tí àwọn ní mo ní savings mo kó owó pamọ́ mo kó ọlá pamọ́ ta ni ó nà yàtọ̀ sí pé wọ́n gẹ́ẹ̀tì economics Nàìjíríà wọ́n gẹ́ẹ̀tì ètò ọrọ̀ ajé wa wọ́n gẹ́ẹ̀tì straight nísìnyí bẹ́ẹ̀ ti sọ yàtọ̀ sí yẹn ayé gangan fúnra rẹ̀ íńtánẹ́ẹ̀tì sọ fún wa pé tó bá sì ti débi rẹ́ẹ̀dì nǹkan ta lọ. sọ́ọ̀rì fàṣádù. ṣùgbọ́n wọ́n lójú
ẹni olójú inú ní orí ní ọmọ yìí pé ń tán lọ ìtí ń tán lọ́dún eégún ọmọ alágbà yóò padà ra àkàrà jẹ kọ́ ilé yìí náà di ẹran ọdún mọ́ ìjọ kò bẹ ọdún kò dé ìgbà kò dé tí wọ́n dé tàyín tí wọ́n ní bẹ̀rẹ̀ ń bẹ̀ mọ́. nígbà ẹni tí ń gbẹ́ra wá bá ti lọ ikú ó pẹ́ ni à ń pè yóò pẹ́ ni ń pè ni. láyé ìgbà kan sẹ́yìn bàbá Haruna Sọlá gbogbo ẹni tí ó bá wáyé lásìkò yẹn tá Haruna Sọlá ò bá kí bí ìgbà tí ò ráyé wá ni. Haruna Sọlá kìkìkìkì mọ̀ kan sára sí wọn bá ti ń ṣe sísúnmọ́ ní làmọ́ṣẹ́ ní òrùkí ṣẹ́ṣẹ́ àpẹ́ nínú Òṣogbo. Kíní kan adé mìíràn gọ́fúnà ẹgbẹ́ wọn ní òrùkí ṣẹ́ṣẹ́ àpẹ́ nínú Òṣogbo. Àtẹni tí Haruna kì àtàrúnà tó kì wọ́n àmọ́ bá kankan láyé mọ́. Ṣé kò tó kó yí ẹgbẹ́ ayé ìyá tó gbọ́n? Àbọ̀ olérò pé òkúta kún mọ yín bọ̀ tí ó pa gbogbo wa irọ́ mọ́ tàkọ́díkọ́ ọmọ tí kì í yá mọ́ tùbú. Bó o bá ti lè kú tiẹ̀ tán bẹ́ẹ̀ nù. Àmọ́ ìyọlẹ́ ọkọ̀ kan ni o, àdélẹ̀ kan náà àní lọ lẹ́ẹ̀kan náà. Àdé bákan náà àní lọ bákan náà. Wọ́n lọ́kọ̀ kan ní ásídẹ́ǹtì, ọ̀pọ̀ èèyàn wá kú nú ẹ̀. Nígbà àwọn èèyàn wá kú, ẹ̀jẹ̀ wọn kọ́ so ilé ìnáwó dàbí ẹ̀fẹ̀. Nígbà àwọn èèyàn kú, wọ́n bá ní gómìnà ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ló bá ní kí wọ́n lọ ka iye àwọn òkú tí ó kú nílẹ̀ lẹ̀ wípé ìran ẹnì kọ̀ọ̀kan wọn nígbà náà ọjọ́ yẹn ti pẹ́ káwá fi wérù sí ká ní example pé ìran gbogbo àwọn tó kù yìí á fún ìran wọn ní 10 million owó ẹgbà ẹ̀mọ́ bínú owó bá ní tán òfò gbogbo òkú wá sọ̀kalẹ̀ báyìí lẹ́sírẹ́sì gbogbo àwọn èèyàn ti wá kú kalẹ̀ ìkànnì àwọn èèyàn tó gbọ́ pé 10 million ni wọ́n fún ìran òun ó kàn mọ́ ẹ̀jẹ̀ àwọn èèyàn tó ti kú ó kàn fẹ́ra ojú ra gbogbo ó kàn sọ̀kalẹ̀ sí àwọn ọ̀nà ẹ̀sí òun náà mọ́ òkú ibi tó ti sọ̀kalẹ̀ pé 10 million owó ń pọ̀ èmi ò mọ̀ bí n ti dọ́gbọ́n jí padà fọ́ra mi yóò dìde yóò sùn sí ẹ̀gbẹ́ èèyàn kan báyìí lẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá ní àwé wọ́n ti kà wá o lọ́ntorí ọlọ́mọ kò bá mi. ẹ ń lọ ni bàbá yìí máa bọ̀. Bímọ kasabati. dákẹ́ àbá síbi tẹ́ ń lọ mo ìmọ̀ bó ti important tó program náà ni ẹ fún mi ń ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí kẹwàá mọ́. a máa já sí àfa àti ń sọ̀rọ̀ lọ́wọ́ káwọn èèyàn máa dìde èèyàn máa kún sí lóde tèmi ni wọ́n èé tú wá. lọkùnrin tó wà ilé ibẹ̀ ni ọ̀gbẹ́ni tó wà sọ sáàrin wa wọ́n mọ̀ ti kà wá o mọ̀ torí ìbúlẹ̀ mọ̀ kò bẹ́ẹ̀ ni òdìdẹ́kọ̀ rẹ̀ àṣekálukú náà ń dọ́gbọ́n sáyé rẹ̀ ni. Allah láyé tí ò ní pẹ́ tán ìgbà tí ò ní pẹ́ tán ọlá tí ò ní pẹ́ tán iyì tí ò ní pẹ́ tán ó náà wọ́n fi yé ọlọ́wọ́ lòun wúlò wo ra rẹ lókè ara rẹ ó tó ń pera rẹ ìwọ tó ti jìnnà tó ti ń jóná. bí máa kásẹ̀ bá ti àyè. jẹgbọ́n àbá ayé tá a wà nínú ẹ̀ yìí darul fanayi laysat bi daril waqari aw daril qarar ayé yìí kì í ṣe ayé tá a ti fẹsẹ̀ nílẹ̀ pé ní lọ́mọ́ darul fanayi ni títàn ni wọ́n kọ sára ayé ń tán bọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wo láàfin mọ̀ igbe òpin ayé dé àwọn ìṣẹ̀lẹ̀ wo láàfin mọ̀ igbe ayé ń tán lọ ẹ jẹ́ kí a wá farabalẹ̀ ẹni ó bá mú pé ègé dání tó lè kọ́ bó sì jórí fóònù ló tẹ̀ sí àwọn àwádìí sùkún mọ̀ ṣẹlẹ̀ àmọ̀ mọ̀ yìí pé tẹ́lẹ̀ ìbá ti dé ayé ti ń tán lọ minha kasratul ilmi wa suhurul jahl nínú tẹ́ẹ̀mù ẹgbẹ́ òpin ti dé báyé nígbà ìmọ̀ ń pọ̀ lọ àwọn èèyàn ní ìmọ̀ gan ẹ bá àwọn onímọ̀ oríṣiríṣiríṣiríṣiríṣi eléyìí ó máa faṣọ eléyìí ya eléyìí ó máa faṣọ eléyìí ya eléyìí ó máa sọ̀kò fẹ́lẹ̀ eléyìí ó máa tàbà fẹ́lẹ̀ eléyìí ó máa yọ idà sílẹ̀ eléyìí ó máa yọ ìbọn sílẹ̀ ẹnu àwọn onímọ̀ ayé òní kò mọ́ bẹ́ẹ̀ nìkan bá ti lè gbé kinní kankanlẹ̀ láàárọ̀ kó tó di ọ̀sẹ̀ tẹ̀lé lómi social media pé èsì ọ̀rọ̀ fún àfa alágbájá mufti tẹ èèyàn mufti ilé yín ni o kì í ṣe tọ̀dọ̀ tiwa o sẹ́yìn ní gbogbo tẹ̀ ń ṣe yẹn lálálálá súnà rọ̀súnláì kò fi ara mọ́ èyí tẹ̀ ṣe yẹn o
kò bá ti wá mu ní tí ò bá ti bá wọn lára mu wọn ní ẹ̀sìn ni ò bá ní ara mu. nínú tẹ́gbọ̀n pé ayé ń tọ́ lọ nìyẹn o ìmọ̀ ń pọ̀ lórí àwọn èèyàn máa há kí gan sọ pé wọ́n bá mú máìkì náà bá bẹ̀rẹ̀ sí sọ pé ayọ̀ nọ́ọ̀sì ittaqullah inna Allaha alladhi khalaqakum min da'fin thumma ja'ala min ba'di da'fin quwwatan thumma ja'ala min ba'di quwwatin da'fan wa shayban ittaqu rabbakum la'allakum turhamun aw tuflihun أيها الناس إن الله قد خلقكم من قبائل شتى ومن ديار شتى ومن ألوان شتى وجعلكم أمة واحدة بالإسلام. ẹgbẹ́ táwọn afọ́ máa sọ ní kútúbà tí yóò máa dùn láhán yóò máa dùn létí yóò máa báyàn lára mu ṣùgbọ́n ẹ pé àfáà tó ṣe kútúbà gangan ìgbésẹ̀rù tí ń sọ ń bẹ nínú ayé tiẹ̀ náà. fún tẹ̀lé bí ilé ìgbà ti ń ṣẹlẹ̀ ayé ń tán lọ. wàmí ní ẹlẹ́ẹ̀kejì nínú àmì tẹ́fì máa mọ̀ yí pé ayé ń tán lọ kẹsìrátù nìsáì àlìkàṣíyàtù ní àríyàtù. ayé ń kún fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin bẹ́ẹ̀ bá ti rí tí wọ́n ka sẹ́ńsọ̀ lórílẹ̀‐èdè kan tóbìnrin bá ti lè pọ̀ ju ọkùnrin lọ àpẹẹrẹ pé ayé ń tán lọ ń bẹ̀rù. ẹlẹ́ẹ̀kejì wá ní pé yàtọ̀ sí pé wọ́n pọ̀ tábà tẹ̀ jẹ́ wọ́n pọ̀ kò bá sì dáa. ṣùgbọ́n wàá rí àwọn obìnrin kan nínú ayé òhò ni wọ́n wà wọ́n dẹ̀ láwọn wọṣọ ẹ̀rí tí wọ́n wọ skin pin kan lọ́wọ́ pé ó kàn bu àṣírí tòkè ó sì bu àṣírí tìsàlẹ̀ gbogbo àṣírí yòókù tọ́lọ̀ ní kábò wọn ẹ̀ ní rí ibò láwùjọ wọn. ìyá kan wàá rí ọmọ rẹ̀ tí ń solóso tó ra iPhone 14 yíyá ní ọmọ mi ó sì kúnlẹ̀ kí ẹ ṣàdúrà fún wa. ọlọ́wọ́ láyé àti mo jẹ́ ilé bàbá rẹ̀ o ti ń kájọ báyìí o ti ń kéré báyìí wà á kéré ìkàlẹ̀ àwọn káìntì rẹ̀ ó máa sanwó. ayé ó bàjẹ́ débi wípé ọmọ tí kì í sọ ọmọ la yóò fi ṣe fàárí ọmọ tó dọ́mọ gángan wà ní rí fàárí rẹ̀ ṣe. obìnrin ó wà ya oní o kò ní sí ìtìjú mọ́ obìnrin ó pọ̀ láyé wà láàyà aláhùn kò ní sí ìtìjú láàrin wọn mọ́ wọ́n máa ya góòlù ọ̀tọ̀lẹ́ni tí ó ní gbẹ́bùrẹ́ bá lòde ọ̀tọ̀lẹ́ni tí ó ní góòlù tọrùn ọ̀tọ̀lẹ́ni ó ní yẹtí ọ̀tọ̀lẹ́ni tó ní ẹ̀gbà ẹ wá máa wo wèrè aláìmọ̀ wọn ara wọn bá tún ní wọn fẹ́ dájà lẹ̀ lóde òní òtún wọn kọ́ nílé pé ṣé ìyá wèrè sẹ́rù ẹ̀ ní ìjà lóde. mọ́kà nàfi. ó tún yá ọkọ̀ lóde ó wá dé ta ó wá ń túrò ní ìmọ̀rọ́kọ̀ inú òró rẹ wọ́n ní ọkọ̀ wà ní o mọ nẹ́ẹ̀sì tó bá ti lè gbé ọkọ̀ tó yá lóde tó lọ fi sáfẹ́ agbèlése fújà àti robẹ́lẹ́sì dọ́gba bá ti lè yá tó gbé lọ tí kì í ṣe tiẹ̀ nǹkan ní nǹkan tó gbé lọ lọ́dọ̀ rẹ̀ má padà lé o station ni wọ́n lọ ṣéèf ìgbẹ́ ẹjọ́ ẹ sábì tì wọ́n lé mo kọjá yìí. mọ́kì fàmánì mọ̀hárọ̀má. gbogbo tó jẹ́ èèwọ̀ láwọn ayé ìjọ́un tí wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ níbẹ̀ ẹ má ṣerú ẹ̀ níjọ́ mọ́ bá gbókùú bọ̀ lápolé tiwa ń gẹ́gẹ́ kálukú dìde báyìí kálukú máa bẹ̀rù báyìí nísìnyí wọlé wọn gbé òkú máa kọjá bọ̀ lẹ́sìn àwọn èèyàn máa pílẹ̀ lúlò lọ òkú náà ọ̀gbẹ́ni pílẹ̀ fún mi jọ ṣé àwa náà ò lè kú kí ló ń sẹ́yìn bẹ́ẹ̀. mọ́kà nàfi. nígbà tí yóò bá ti bẹ̀rù ikú mọ́ ayé ń tọ́ lọ níjọ́ tí wọn bá ti kú ẹ̀wọ̀ fún tí wọ́n ń gbọ́ ọ̀fun níjọ́ mọ́ ayé ń tọ́ lọ wọ́n bí ní àlámọ́tì á nínú táàtù fún bàbá ayé ń tọ́ lọ ni wípé à ń yọ omi nàlẹ́ àkínú wà á ń yẹ̀kú nàlẹ́ àmínú. a máa gba àwọn èèyàn tí wọ́n jẹ́ oníjìbìtì gbọ́ ẹni ó yá bàyàbalẹ̀ sí lọ́dọ̀ wọ́n jẹ́ oníjìbìtì ẹ̀dá wọ́n jẹ́ àlọ́kọ́lọ́hún kígbe ẹ kàn mú olè láàrin ọjà ẹ̀ ń sámẹ́lé wọn lórí ẹ̀ ń ju táyà sí wọn lọ́rùn sẹ́yìn àwọn tó yẹ ká ẹ̀ mú nìyí náà mọ̀ wọ́n náà. tẹ́nìkan wọlé sí mínísítà láàrin oṣù bíi mẹ́ta péré wọ́n sì bá kíní kan tírílíọ̀nù nínú àkáǹtì rẹ̀ ẹ dákun kí ló fẹ́ fi ṣe o ta ló rẹ̀ ń ṣe o wọ́n ní wọ́n fọ́ọ̀jì signature ẹnìkan wọ́n fi lọ gba dúró owó jáde ẹjọ́ káàsì wọn gbà ní àbí transfer báńkì wo ló ń ṣerú transfer tó tó báwọn tírílà mélòó wọ́n fi kó adúrú tírílíọ̀n tí wọ́n fi signature Buhari gbà jáde lásìkò emele fi emele. mọ́kà nàfi. kò tí ì yẹ káyé ń tán lọ àbí níjọ́ tí gbogbo tí ní ìníjọ́ báyọ̀ bá gbé yìí fún nǹkan ní ìsìn nǹkan jọ wọ́n gbé yìí fún wọn gbé bó ti sìn mọ́ bí ẹ bá fẹ́ obìnrin tó rọjú tí máa gbọ́ràn tí ì kọjá yìí wọ́n yóò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́pàá máa jọ́ ló fẹ́.
ọmọ ẹjọ́ ní gbogbo obìnrin tí bá ti mọ ẹ dákẹ́ àwọn obìnrin ẹ̀rín òjọ́ kò nà àwọn obìnrin sí ráìsì lẹ́jẹ̀ ní àbísẹ̀ mu tí wọ́n lẹ́jẹ̀ omi ẹ gbọ́dọ̀ máa jẹ o ẹ gbọ́dọ̀ máa jẹ àwọn ọmọ ẹjọ́ nù ìwọ bínú kọ oúnjẹ nílẹ̀ nísìn wẹ́rẹ́ ni wọ́n ọkùnrin ni ó sì kọ́ débi pé ìwọ àtìyàwó rẹ wá dà oúnjẹ ló wá kọ́ rẹ̀ lóúnjẹ tó sanwó ẹ̀ òpònú dídìrín òpònú sọ lè wọ ẹ ẹ tiẹ̀ kọ́kọ́ jẹjẹun lẹ́kẹ́ mọ́ bájà yòókù lọ wọ́n wá ní ó ní mi ìdẹ̀ní jẹ́ńjẹ́ mọ́ ìdẹ̀ní jẹ́ńjẹ́ àgọ́ sí wàhálà kí ló ń tó fẹ́ jù bá lọ sójà gbẹ́ ilé tí oní yóò rí kí ni òní domi ojú rẹ lọ. ìwọ yàrá ẹ̀yọ́ ẹbọ́ bí ẹjẹ́ ajẹun ìrà yóò sì ìrà yóò ṣe bí ní òpó lórí ikú tẹ́lẹ̀ tó bá bí ọdẹ àmọ́ fún wa lówó oúnjẹ lọ́la owó oúnjẹ tó kọ́ wọn bí ọdẹ àkó mọ́ san wáyé tó ní jẹ́ ní oúnjẹ yẹn. nítorí kan lè ṣe tó bá fẹ́ pẹ́ láyé kó o láti jọ ń jà tó o sì fẹ́ pẹ́ láyé tó fẹ́ kẹ́mi rè é kù má dájẹ oúnjẹ tó bá gbé fún ẹ pé kánú àwọn ọmọ rẹ̀ mọ́ra àbí gbogbo wọn ewé Yakubu Yusufu Rasidi Sọdíkì ó yẹ jẹ ajẹun tó bá fẹ́ sí ọba àwọn náà mọ̀ pé òun ṣe ra wọn ṣé am I communicating. tó bá di òpin ìgbà àwọn obìnrin ayé ò ní bọ̀wọ̀ fọ́kọ wọn mọ́ wọ́n máa dùn sí ẹnì mọ́kọ wọn mọ́ lọ́wọ́ nù ní báyìí pé kí ló ti ẹ̀ṣẹ̀lẹ̀ gan náà èwo lórí ikú wọ́n sì ẹwà lẹ́yà ẹ̀yà ẹwà lọ́fà ẹ̀fà ẹwà ọ̀fọ̀nàfọ̀sù ẹ̀fọ̀nàfọ̀sù tẹ́ ẹ̀ tún gbàgbé ọ̀bẹ ẹ̀lẹ́ oko ṣé ayé lẹ̀ ń ṣe ìsá àbí ta ní dúró tí yàn mọ́ torí Ọlọ́run nísìn àbí à ń tanra wa. mo máa sọ fáwọn ọkùnrin ẹ̀yin ìyá mi ẹ má bínú o ẹ̀yin ìyá dáadáa irú yín báyìí tí wọ́n ní gbòòrò ẹ ti wọ́n láyé ẹ ti wọ́n nínú èèyàn láwọn ìtawà ń bẹ nísìn àjọ máa fà á tájí òjò máa tóra wọn ni àkànní sọ́ọ́dì ìjà àgbà ṣùgbọ́n àjọ máa fà á bó ṣe yàn àjọ jà á. ìdí ni pé ibi abáyédé nísìn obìnrin òjò tíjọ́ mọ́ bí ẹ bá wọṣọ gidi wọ́n làṣọ ọjọ́ ni ẹ dẹ́kun kí ló ṣe ti ṣe bí ọwọ́ ta àjọ nǹkan láìlọ́nù ẹ̀rẹ̀ àmọ́ yìí ju ti ṣe lọ bí ẹ bá gbá láìlọ́nù bí ọwọ́ ta àmójú ní sùn yóò bẹ́ẹ̀ kó sí ọ lójú ni èyí ṣe kí ló ṣẹlẹ̀ igi ìjọ wọn ní kéèjú ẹ̀yin ń pákó kí ló ṣe kì í ṣe onéjú igi ìsìn náà ojú mọ́ kìí ṣe torí bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ pákó nìkan gbogbo igi ayé lè ẹni tí ò bá ní ìragi òyà ní ìrànlá gbogbo ayé lè kìí ṣe pé tọ́jà ayé wọ́n ní àwọn igi ìjọ wọn máa lo ọdún báyìí lórí òró ti sìn ọdún mélòó ní lò ó pẹ́ alágalaga tí wọ́n pèsè pé ó láyé ń ṣe nísìnyí tí wọ́n pàtẹ́wọ́ fún aṣọ tí ọmọ ń wọ̀ jáde níjọ́ tí wọ́n ní ẹni èpè ní ó yẹ kọ́ra sínú ilé ìwọ àpò tó lè sun ọmọ yìí ó lọ mọ́ wọ̀ nísìnyí ìyá rẹ̀ ó ní àfà ṣe ẹ̀rọ wò yìí tó bá ṣàdúrà fún Jẹ́mílá ìmúnú mi dùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pàláyé ìwọ́pọ̀ ilé sí ọ̀rẹ́ rẹ̀ kan ló wà fọkàn gbé wa kọ́lọ̀ ó sì wọ́n lọ́ọ̀rẹ́ ara wọn kalẹ̀ ìyóòfò ẹ̀yà àbúmọ̀ fọmọ ẹ̀sùn owó kẹ́yìn ẹ̀bẹ̀ jẹ́ kí oríire ó pé kórìíre ó fapò. Kí àṣàṣàmá ni mo bá hàn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Nígbà tí ń ṣe ájì gbẹ̀yìn ẹ dákun ẹni tí ń gbọ́ mi kó ní Allahu Akbar. Allahu Akbar. Ayyuhan nasu. Ànábì ṣe ájì tí ó ṣe káyìn tí ò ní ṣe mí mọ́. Nígbà wọn parí ájì yẹn Ànábì wa gorí mọ́ńbàr Ànábì wa ní ayyuhan nas. Tarakitu gbogbo ẹ̀yin mùsùlùmí ayé gbogbo ẹ̀yin olùgbàgbé gbogbo ẹ̀yin olùsílọ̀ gbogbo ẹ̀yin ìjọ mi ẹ̀yin èèyàn mi àwa yìí náà ń bẹnu ẹni tó pè ìjọ náà Ànábì wa ń sọ àwọn wàsọ́ọ̀yà àwọn àsọ́ọ̀lẹ̀ ń sọ gbogbo wa pé tarakitu kan. Ashajaratin la'awarakum bila shawki. Ànábì ni mo fi yín lẹ̀ lónìí lẹ́yìn ájì eléyìí àtúndọ̀ ṣe mí ìmọ̀ àfi tó bá wù Ọlọ́run mi lókù ṣùgbọ́n kí n tó lọ ẹgẹ́ ń sọ àsọ́ọ̀lẹ̀ fún yín o. Tarakitu kún kasajaratin la'awarakum bila shawki. Bila shawki máa fi gbogbo yín lẹ̀ nísìnyí tí n bá ti lọ láàrin yín máa jù yín lẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe igi tó ní ewé tútù tí gbogbo ẹ kéré lọ
gbogbo ara kì í ní ń dá kò sí ẹ̀fún ẹyọ kan níbẹ̀ báyìí lẹ́yìn mùsùlùmí ó wà ilá títí di 700 years lẹ́yìn tí ń bá lọ tán ẹ máa jẹ́ igi tí ó máa ní ewé lórí táyé ó máa sásá bí òjì rẹ̀ ẹ máa jẹ́ ẹni tí ó máa ríra yín dé bá ẹ máa jẹ́ olólùfẹ́ ara yín ẹ máa gbà fọ́lọ̀ lára ara yín ẹ máa gbọ́rọ̀ síbi Ọlọ́run bá gbé sí ẹ̀ní rẹ ni ó ga kẹ́ ẹ̀ bínú ẹ̀ní rẹ ni inú ẹ̀dùn kẹ́ ẹ̀ sáré kó sunkún ẹ̀ní rẹ ni tí ń sáré bọ̀ kẹ́ ẹ̀ ní kó ṣubú ẹ̀ní máa kíyàn tí ò rẹrù tí ó fàdá ní pé ẹ máa wo lẹ̀ o àbẹ́ ẹ̀gbọ́ kíkí Yorùbá ni èèyàn pọ̀ kò rẹrù sórí kò fa ẹrù dání kò pọn ẹrù sẹ́yìn wọ́n lè ní ẹ máa wọlé ẹ máa rọra ẹ máa wọlé ẹ máa rọra owó ni wọ́n ń pa fún ẹ ẹ̀gún ń bẹ lára àkàbà. Allah súnmọ́. báyé báyé ẹ ìwọ nìkan kọ́ ni wọ́n kọ sílẹ̀ fáyé ó yẹ alábàárù tó kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ náà ó fẹ́ káyé ó yẹ òun kò ní tí ó fi gba tọwọ́ rẹ títí ẹ̀ ni. Allah ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dẹ́ẹ̀dẹ́ẹ́ mi là họ mọ́ sọ àsọpẹ́ ọ̀rọ̀ táwọn èèyàn mọ̀ ọ̀la ń bẹ mọ́ wo ẹnìkan bí aláìní jẹ́ nǹkan ọ̀la ń bẹ ayé òní ń bá tán anábìíní máa fi ń lẹ̀ gẹ́gẹ́ bí igi tó léwé lórí tí ò ní ẹ̀gún ẹyọ kan lára títí tí ó fi di 700 years tó bá dẹ̀yìn bẹ́ẹ̀ ńkọ́. kàṣàjàrà tí ńlá aṣọ́kùn wọ̀ọ́rọ̀kùn ilà tàmámi alifasanna. anábìí wá ní tó bá di ẹ̀yìn bẹ́ẹ̀ ẹ wá di igi tó ní ewé lórí ṣùgbọ́n tí ẹ̀gún ti kún gbogbo ara rẹ̀ kò ṣeé dì mọ́ kò ṣeé gba afẹ́fẹ́ lábẹ́ ẹ̀ kò ṣeé bá ṣe jù ṣàpẹ́fẹ́ yẹn bá fẹ́ yọ nǹkan láwùjọ ẹ̀gún yóò máa sọ ọwọ́ rẹ̀ ṣe ẹ padà máa sọ́ra yín ṣe ní ẹ̀yìn ìgbà tí 700 years bá pé fún another 300 years making how many years making 1000 years tẹ́ẹ̀bì máa rú ìgbà tá a wà yín ní o 14 kìlá wà yín 1445 that is Ijiriya that is 1445 years lẹ́yìn ìgbà tí ànábì ti lọ ànábì dẹ̀ ní 700 years ń bá kọ́kọ́ lọ ẹ̀yin mùsùlùmí ayé ẹ̀ dàbí igi tó ní èso tó ní ewé tí ò lẹ́kùn ẹyọ kan lára tó bá di after 700 years 300 years lẹ́yìn rẹ̀ ẹ̀ di igi tó léso tó léwé ṣùgbọ́n ẹ̀kún ti kún gbogbo ara ẹ̀ ànábì tún wá ní after 1000 years. kàṣàjàrà tí ńlá aṣọ́kùn bìlà wàrà kí. gbogbo mùsùlùmí ayé àwọn sọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún pé kí lànàbì ń sọ yìí èwo lànàbì ń wí fún wa lónìí tá a ṣe nǹkan báyìí tó o fẹ́ fi wá lẹ̀ lọ ni bóò ní kí yẹn ó ti rí bóò lẹ́kún yẹn ó ti rí ànábì wa ní tó bá di after 1000 years ẹ wá di igi tó jẹ́ pé gbogbo ewé orí ẹ̀ pátá gbogbo tó láǹfààní lára rẹ̀ ó ti rẹ̀ dànù ẹ̀gún nìkan ni ó kù. Allah. Ilá tàrà mínímù àbìdá ilá múrọ̀ yìí. Àbẹ̀bí wá ní tó bá di àsìkò yẹn lẹ́yìn 1000 years tí ń bá lọ látàrọ mínímù àbìdá ilá múrọ̀ yìí. Ẹ̀ní rí ẹnìkan tí ó jẹ́ olùsìnlọ́hún àárín òun sọ́lọ́hún kálukú ó fẹ́ sílọ́hún nísinsìnyí arínú ni. Àwẹ̀ ló dé yìí ẹlòmíì ti lọ gẹ́ẹ̀tì jàlábí àkúbè. Àwọn jàlábí àti mọ́rún bìnàbìnà tí ètè tèé mọ́lẹ̀ kan ọ̀sẹ̀ kan ìhó lára ẹ̀. Ọlọ́run mọ lọ́fíń dàbú tí wọ́n máa fi sí la tí wọ́n máa dà á lẹ̀ báyìí nínú ọjà àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn tí wọ́n máa tà fún yín o ẹlòmíì ti lọ gẹ́ẹ̀tì ẹ̀ báyìí nísìnyí kò jẹ́ mọ́sálásí ó gbádùn mọ́ òní ó kàn dé mọ́sálásí òní ó kan ìkú mọ́sálásí ẹlòmíì tẹ̀sí rí tí ń jí dé tí ń kan ìkú o kìí ṣe torí nǹkan kan o ó fẹ́ yọ aago mọ́sálásí lọ ní o ẹsẹ̀ rin sí o ó fẹ́ ju epo mọ́sálásí kó fi bọ́kàrà jáde ń dájí ni o wá tẹ́fìsì kí ọ jẹnẹrétọ̀ mọ́sálásí o wọ́n ń ju epo ilé ọlọ́run lọ ká tó ṣe epo inú ọkọ̀ èèyàn. Wàlá ṣe ilá zọ́ọ̀lì náà. Kò ní sí olùsílọ́hùn kan ilà àmọ̀rọ̀ àfẹni tí ó máa ṣe sí àrí ni. Bí subhanallah níbi tí àwa bá ọlọ́run dé yìí tá a bá aláàdé yìí àwa ti jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀. Ìwọ kọ́ ló sọ fún àpò jìnnà sẹ́sẹ̀ ẹni tí ò rí 1 million rí lákàntì ẹ̀ tó lòun ráyé sá wèrè ń ṣe ẹni. Tó o ti ráyé ọ̀hún gangan rí wàá ráyé náà kó tó sá fún ìwọ tó ráyé rí tó lò ráyé sá ó ṣòwò fún pa 10 million rí kówó tì ọ́ gíràgírà kó tì ọ́ kó ṣiṣẹ́ àbí sọ lérò pé ẹni tó ń lówó tí ń ṣiṣẹ́ tó lérò pé náà ní dá ṣiṣẹ́ ni ní tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n kọ́ ṣiṣẹ́ sí kó dáa fún ìran olówó tó lówó lọ́wọ́ tí ò wá jẹ́ kí ṣiṣẹ́ inú owó tí òun ṣiṣẹ́. Wàlá ṣe
ilé Èmi sí sọ́ọ̀lì ẹnìkan tí ó mọ̀ sí lọ́mọ ìlà àmọ̀rọ̀ yìí. Kálukú òfé kí aṣáájú sùdúdì owó àwọn ajú òun bá ti wá dé mọ́sálásí ẹ̀. Bí àmọ́ lọ yí mọ́lẹ̀ báyìí dandan wájú òun gbọ́dọ̀ dúdú. Tíwájú ẹ̀ bá wá dúdú, wọ́n sọ fún ẹ pé ojú Ọlọ́run dúdú sí ẹ. Orí rẹ ló dúdú, ojú Ọlọ́run ò dúdú. Èèyàn lè yọ ọtí mu, kátìkàtì ọtí wọn kì í yọ ṣe. Àkọ́kọ́ ntẹ́ lọ kọ́ sílẹ̀ nìyẹn láàbìjà ìlà ọ̀rọ̀ yìí kò ní í sí olùsílọ́hùn láàrin tòun àtọ́lọ́ tí ó lọ́mọ sílọ́hùn kọ̀ọ̀kan mọ́. Àfẹ́ntí wọn sọ pé ẹjá lọ kírun o, ẹjá lọ kírun o, ẹjá lọ kírun o, wàhálà rẹ̀ ni ó pọ̀. Ó náà wọ́n sì tún ká bọ́ pólóṣó lọ sótẹ́ẹ̀lì. Àwọn èrì tí ń ṣẹlẹ̀ nísìnyí ni sẹ́yìn ewo kọ́kọ́rọ́ alátẹni tí wọ́n ní ẹgbẹ́ nu súnmọ́ báìkì. Àwọn tó ní tòmátò ó bímọ mẹ́rin nǹkan kò jẹ́ tọkọ ẹ̀yin nu Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ. wàlá ṣe á ilé sọ́ọ̀lì mọ́. Ẹ̀rí rí àgbàlagbà èèyàn kan láyé ilé sọ́ọ̀lì márùn-ún gbogbo wa láti alábòsí gbogbo àgbàláyé wọ́n di ìyá ọkọ bọ́fìtà bàbá ọkọ mílò kálukú ó ti jẹ dòdò wọ́n ti yó látara dòdò ní jíjẹ àti sòdodo wà á dé wọ̀fẹ́ ni ó jẹ dòdò. Gbogbo ẹni ó bá ti gbówó dọ́dọ̀ wọn ni wọ́n dá lẹ́jọ́ àrè ẹni tọ́wọ́ rẹ̀ ò bá ti lè pawó kò ní ẹjọ́ àrè tí ó gbà ní ọ̀sẹ̀ ní ayé ẹ̀ ní rí àgbàlagbà kan àfi kí wọ́n jẹ́ alábòsí. Ànábì ní tí bàbá ti ń dìbò àwọn àsìkò tí mo wí ti dé o sọ ti dé àbí ò ti dé ẹ tún gbọ́ mi. wàlá ṣábà ilé àfọ̀dí Wàlá sábà ilé àfọ̀dí àwọn tẹ́ bá ti ṣe tán aláàjì wọn yọ̀ǹda báyìí. Wàlá sábà ilé àfọ̀dí àwọn ẹni rí ọ̀dọ́ kan àfi kó ya kò kí kó ya wèrè mọ́lọ́ ńlọ́wọ́ kó yẹ kó ní ọ̀sán bá gbàdá bàbá ojú yìí fọ́ọ̀nù ẹ̀ ń gbẹ̀ darúgbó làákàyè ti dàrú ẹ̀ ń gbẹ̀ tẹ̀yàn mẹ́lẹ̀ èwo lórí burúkú ara ń kan mí o ọmọdé ó mọ̀ sọ fàgbàlagbà pa ara ń kàn ó rí báyà tí ń kàn ní ó kàn pa gbogbo wọn mọ̀ torí pé àjọ ń jà fà àwọn afẹ́ mọ̀ kí àwọn ẹgbẹ́ bàbá wa àwọn ọmọ dúró báyìí. àfáàní wa. wàlẹ́ sábà ilé àfọ̀dí ìhàn àmọ́rí nínú àwọn ewé ọkùnrin tí ó mọ sọ fún gbogbo obìnrin ó ti púrọ́mìsì tóbìnrin mẹ́wàá pé máa fẹ́ ẹ gbogbo owó ní kí nọ́mbà 33 lọ́tẹ́ẹ̀lì ó ti lọ́ọ́ dá padà nígbà táwọn ẹ̀ mọ̀ ẹ kárí ẹ̀yin ará Bódìjà ẹ̀yin nu Ọlọ́run gbogbo kí yàrá òtẹ́ẹ̀lì náà ti dẹ́ ẹ mọ̀ ńbẹ̀ bó bá ti dé báyìí ó ní ẹ mú kí mi fún mi wọ́n mọ̀ mú kí rẹ̀ lé lọ́wọ́ ṣeré lọ́tẹ́ẹ̀lì báyìí ni ó ti dá kí padà ó ní tó bá dẹ́yìn àwẹ̀ àwọn ọmọ ìgbà padà táwọn sọ fún ọ fún parí àwẹ̀ táwọn sọ fún èmi tí mo sọ̀rọ̀ pé parí àwẹ̀ àfi ká bẹ ọba tó ga jù tí ó ní ìbẹ̀rẹ̀ tó ní ìparí kó jẹ́ kájọ rí bẹ̀rẹ̀ ní parí ká tún ṣe púpọ̀ rẹ̀ láyé. àmín. àwọn èèyàn sàmì ni ò jẹ́ ń ṣàdúrà rẹ̀. àmín. wàlẹ́ sábà ilé àfọ̀dí gbogbo ọ̀dọ́ ayé ní ó yà kòkí ni wọ́n ya ọlọ́rọ̀ kọ̀rọ̀ ni wọ́n ya onírìnkùnrin ni wọ́n ya oníwàkuwà ni wọ́n ya oníṣekúṣe ni wọ́n ya onímọ̀kúmu ni wọ́n ya onígbàkúgbà ni wọ́n ya onígbàkúgbà. wàlá àlìmọ́ ilé àrọ́gìbà ìlàlímọ́lì. ẹ dákun ẹ̀yin bàbá tẹ́ ń lọ Aláàjì Túndé sórúkọ yín ò sínú ọkọ̀ tó ń kọ fún mi báyìí ó wà mẹ́ kí lè fẹ́ fún àlìmọ́mì wọ́n ti sọ salamu aleykum Ọlọ́run ní fi yín lẹ̀ lọ sọ yín débi tẹ́ ń lọ náà lásìkò àwẹ̀ báyìí sí ọlọ́run ẹ máa ń pọ̀ káàkiri wọ́n tún lọ bíi mínú èèyàn kò lè dúró lọ́nà méjì kò ní sí ọ̀dọ́ kan láyé mọ́ àfọ̀dọ́ onípòkí oníwàkuwà ó ti promise Janet ó lè mi máa fẹ́ ó promise Ramata ó lè mi náà ní ìjọkọ ẹ̀ pàlá ìmìládé orí rẹ̀ ó ní ó promise kinní kan ó lè mi ní ó ní wúrà ó lè lòwó fẹ́ wúrà ó lè mọ́tò wúrà wọlé ó bá sí ilẹ̀kùn rẹ̀ ó sọ ojú ọ̀nà yẹn ó sọ di ọ̀nà dọ́búlẹ̀ẹ̀lì ó wá kọ wúrà sílẹ̀ ní Yorùbá gbà mọ́ wọn ó rí pé wọnú Ọlọ́run ìwọ ọmọkùnrin tó bá yá kán ní kọ́mọ tó bá ẹni ó bá tèèyàn jẹ́ rí ó náwó kó o lè sí láàrin wọn sóò tí bá tèèyàn jẹ́ báwo nígbà ọmọ ti kọ́ sílẹ̀ ayé mọ̀ ń kọ́ sílẹ̀ káàkiri ni wáyé tó tọ̀ wò nígbà tó mọ̀ kó o ní jẹ́ nínú òwò tí Ìsìláàmù ní tá a bá fẹ́ ṣe ọjà tá a fẹ́ rà bí yóò bára gààrí lọ́jà Bódìjà ń bí àǹfààní káwọn jẹ́ wà mọ́kànjẹ́ púpọ̀ nítorí ìgbà yìí ti le ju kó máa jẹ wọ́n gààrí jẹ ṣeré lọ o lè wọ́n díẹ̀ jẹ́ gààrí yìí gbẹ díẹ̀ nígbà àwọn èèyàn tó ilẹ̀ Yorùbá ìlà tó ní pé wọ́n máa tọ́ ẹ̀wà wò ẹ̀wà tútù wọ́n tó dà sẹ́nu díẹ̀ àbí ráìsì pé ó gbẹ ó wá ti tọ́ gbogbo ọmọ obìnrin wò ó tọ́ sáàkì wò ó ló gbẹ ó tọ́ kàrímọ́ wò ó ló gbẹ ó tọ́rọ̀ ìmọ̀ wò ó ló gbẹ
nígbà gbogbo wọn sì wá gbẹ ó kú kó o rà ó lóun ò rà ọkùnrin ó ń sì ná ìwọ nu àtọlọ́run o ṣe débi pé ọmọ yìí bí wípé fẹsà fẹ́ mi fẹsà ó ní àmọ̀sọ́ tó bá yá àmọ̀sọ́ tó bá yá ńgbà òdi tó bá yá ẹ̀sọ́ mọ́ àyèsè Allah wàlá àlìmọ́ ẹ̀rí bá àwọn ọ̀dọ́ ó ti dákẹ́ fẹ́ pé Allah kìíní ìgbà mi wí o ó mọ iye èèyàn tọwọ́ rẹ tó táyé rẹ ti bàjẹ́ látàrí àtẹ́lẹwọ́ ti ẹnìkan o ti lùsì káǹtì o tó dáwọn mọ̀mọ́ ẹni o tó ti bá ṣe rí o tó ń pè láǹtì ẹ pẹ̀lẹ́ sísá sọdíkì ò dá mi wọn ni èmi ló ń pè sísá wèrè mọ̀ ní ẹ̀ yóò wé òótọ́ ni o. wàlá èmi sí ọ̀dọ́mọláyé àbọ̀dọ́ oníṣekúṣe oníjẹkújẹ onímọ̀kúmu onírìnkùnrin gbogbo ọmọ ọmọ jáde ńlẹ láwọn ọmọbìnrin lábẹ́ òbí wọn mọ ní mọ́mì èmi ti lọ nìyẹn bẹ́ẹ̀ bá ti rí mi ẹ tilẹ̀kùn ẹ mọ bọ̀bọ̀ tí mo fi píktọ̀ rẹ̀ hàn yín tí mo lóun ló ra iPhone fún mi ọ̀dọ̀ rẹ̀ ni mo fẹ́ sùn. ìyá mi ọmọ rẹ̀ sunlé tẹ́lẹ̀ wá àwẹ̀ tó dé bọ̀bọ̀ ló lé pé máa lọ mọ́tò bá ìpè ìjẹ́ mọ́ mi lọ́wọ́ òun ló fi ń wá sunlé nísìn ìjọ àìsùn pé àsọdún ibẹ̀ lọmọ rẹ̀ ó tún ti lọ sọdún ẹ̀ sì tí ì fà fún ó ti lọ sọdún bẹ̀ ó ti ń ṣe gbogbo ẹ̀ ń bẹ̀ kò sí wàhálà yóò padà di owó ń bẹ̀ ẹ bàbá lórí ẹ̀jọ́ kan. ọlá tònítòní là ń fẹ́ àwọn ọmọbìnrin tó pọ́n ayé nísìnyí àbí ṣe máa wọnú tí wọ́n wọ̀ lọ yẹn. ẹ̀yin ọkùnrin ṣé kí n sọ tàwọn obìnrin náà. ọmọ obìnrin ó gba 15K. mo ń bọ̀ ó gba 15K lọ́wọ́ Lukmanu pé òun ń bọ̀ lópin ọ̀sẹ̀ níjọ́ Sunday. Ìjọ Sátidé tí Lukmanu ti ń pè ní òtí kọ́kọ́ gbé nígbà tó wá gbé hello tí ẹ̀ mọ́ bó ṣe ń ṣe ní kí ní òtútù yẹn àbúrò rẹ̀ náà wà ní sísítà mi ẹ̀ jẹ́ kọ̀ mi jẹ́ àwọn wèrè jọ ń dímọ́ ni o Lukmanu tó ní ẹ bá fẹ́ẹ́ sọ ń gbowó bí Ọlọ́run fún ọlọ́run àgbẹ̀ tí n bá ti kọ́ọ̀tì ní sì máa sẹ́ndì account number mi dá 15 yẹn padà tí ó bá ti di pé o gbádùn kí n transfer rẹ̀ ó lóun ó wọ̀ gbowó mọ́tò kò lọ ìwọ ìyá náà sì mọ̀ ọkùnrin yẹn wá lóun ó gbèsè pé ìwọ ìyá wá sọ fún pé ayé ń ṣeré ẹ̀jọ̀ mọ́gbà fún ìwọ ló fẹ́ ba ọ̀la rẹ jẹ́ àpẹẹrẹ òpin ayé mi. wàlá àlìmọ́ ilá rọ́gìbá ilà ìmáàlì. wọ́n bá di òpin ayé ọ̀hún láàlìmọ́ ilá rọ́gìbá ilà ìmáàlì gbogbo ẹni ó jẹ́ onímọ̀ láyé owó ni wọ́n máa lé nísìm lágbájá lóde yìí báàríkà rẹ̀ òye báàríkà rẹ̀ bàbá akínníkà dídí báàríkà rẹ̀. 5,000 wà lọ́wọ́ yín bí mo ti ń sọ̀rọ̀ nísìnyí èyí gbogbo onímọ̀ ayé àmọ̀lé owó ẹni tí ò bá lówó àdúrà rẹ̀ ò ní kọ́ǹkì bá bá ṣàdúrà fẹ́ ni ó lówó ó ní tí wọ́n fi lé ṣùgbọ́n tó bá jáde olè ṣùgbọ́n ní ọlá aláhàólà wàlá kùwàtà ẹni pé má dà mí láàmú mọ́ lòmí lépo lórí asán èyí ṣe lórí 500 naira ló ní kinní kan ìbáwọn èèyàn ní sọ 500,000 tí wọ́n ṣe nǹkan kan yìí kò ní sóní mímọ̀ láyé mọ́ àfi kó jẹ́ pé owó láàmú ilé káàkiri á fẹ́ pé àfọ oníwàásí yóò sọ fún wa pé tẹ́ ẹ̀ bá mú 250 wá tẹ́ ẹ̀ bá mú 300 wá tẹ́ ẹ̀ bá san 500 ẹ̀ lè rí mi gbé wá sí òde yìí o àfáàní ó sì fi gbogbo ara jẹ̀bi torí tá a bá bú èkúté pé jalè á padà bú ẹja dídí kó ń ta sánsán. bàbá mi dókítà ẹ ti ṣe wáàsí kan fún alẹ́ kan ẹni dandan kan ni kí èèyàn máa jẹran wàrà ti wà òkè àṣejù lẹ́ran. tí ẹ bá bú èkúté pé ń jalè pọ̀ tẹ́ ẹ bá ní kékúté náà ó sọ̀rọ̀ yóò ní ẹ bá ń sọ̀rọ̀ ẹja dídí ó ti ń ta sánsán jù náà òun ló tẹ́ǹtì mi ó ní mo fi débẹ̀ gbogbo àfọ oníwàásí tí wọ́n ń gbowó lọ́wọ́ yín kí wọ́n tó wá pé iye báyìí dandan ẹni láti fún wa ká tó lè wóde yí àtẹ́ẹ̀kọ́ sí wọn ni. bá àfọ ò bá tí ìdóde á mọ̀ pé ẹ̀ló ìbólẹ́dé àti bẹ̀rẹ̀ dákun torí Ọlọ́run àwọn èèyàn àwọn aláwọ̀ ọdún ti ń dé orin àwọn oníkìní kan ti ń dé ẹ̀yin là ń retí ẹ̀yin ẹjọ́ dúrọ́pù máìkì ń tẹ̀ ní kó wá ṣe ẹnìkan ò ní béèrè rẹ̀ mọ́ ó kú fámìlì rẹ̀ ìyàwó àtàwọn ọmọ tí wọ́n máa pè ìbólẹ́dé báyìí ẹ̀ sáwọn bọ̀ báwọn. wọn à ní pẹ́lódé bẹ̀ máa fi tó bá tún tó tọdún tó ń bọ̀ tí wọ́n tún tó nílò rẹ̀ wọ́n ẹ̀lẹ́ sáwọn àrígùn ìsìnwọ́jọ́ alẹ́ kú ìdìdí ọjọ́ ni sà ìdìdí ọjọ́ tí ń sọ láàsì ènìyàn ò ní pè lọ́jọ́.
Oní mímọ́ ọmọ wá owó káàkiri wọ́n wá fi torí owó wọ́n fi gbàgbé ọba tó ní owó lọ́dọ̀ tí wọ́n bọ̀ ẹ̀dá lówó. Allah. Ṣé kí n sọ kan sí? Ẹ̀yà kan mọ́ lọ. Wala fakira illa kaziban. Wala fakira illa kaziban. Kò ní sí olòṣì kankan láyé mọ́. Ànábì ló sọ bẹ́ẹ̀ fáwọn sàhábà níjọ́ náà níjọ́ tí ń ṣe ájì kan yìí. Àsìkò tánábì ń sọ báyìí orí àwọn sàhábà ti ń wú gbogbo wọn ti ń sunkún fún yálé ìtànà ó mà ṣe fún wa o Ọlọ́run mọ̀mọ̀ jẹ́rú gbà yóò bá wọn láyé o mọ̀mọ̀ jẹ́rú gbà yóò bá wọn láyé o mọ̀mọ̀ jẹ́rú gbà yóò bá ẹ̀dá kí làwọn ṣe sí nísì. Àwa tó yẹ pé àwa gan wọn fi bẹ̀rẹ̀ gbà. La fakira illa kaziban. La fakira illa kaziban kò ní sí olòṣì mọ́ láwùjọ olòṣì náà di òkú lọ. Àwọn èèyàn ní pa irọ́ mọ́ wọn mú lẹ̀ láàyè fáwọn èèyàn ni. Ẹ bá gbọ́ DJ YK bí àṣà àfáwà kan tó ń sọ fún àfáwà kan láìpẹ́ pé YK gbogbo olòṣì ayé wọn kún fún irọ́ pé wà láì tà láì súnmọ́ fi láì lẹ̀dí láì láì láwà iye tó bá dé látọjà ni. Ó parọ́ ṣe ni kó wọnú wà láì. Kí ló dé jẹ́ pé ìjọ máa rántí wà láì sí ní ìjọ ọ̀rọ̀. Allahu akbar. Gbogbo ìtajà ayé àwa di òkúrọ́ kálukú ọmọ mú irọ́ lódìdí láàyè báwo èèyàn ni pé wàláì bó ti jẹ́nu ẹlẹ́dàá rẹ̀ ń rí lẹ́yìn ilé àmọye tààrà mi orílẹ̀-èdè tá a wà ń bẹ̀ ni rí bí Ọlọ́run sọ ayé wa dání rí bí tí ìgbà yìí sọ wá kà ní níjọ́ tí dọ́là wọn gbogbo ọlọ́jà ni wọ́n gbọ́ lẹ́ẹ̀kan náà pé dọ́là tiwọn ọjà sì lo òkè lẹ́ẹ̀kan náà níjọ́ dọ́là lọlẹ̀ gbogbo wọn ṣe bí ẹ pé wọn gbọ́ wọn ṣe bí àṣà kẹta ti gé tí wọn lọ. Allahu akbar. Àbí ẹ̀yin tẹ́ ẹ fowó lé nǹkan gbọ́ pé owó ti lọlẹ̀ wọ́n ìtẹ́ ẹ̀dá padà wọ́n lọ́wọ́n làwọn rà ó dà èyí tẹ́ ẹ̀ta lọ́wọ́n sọ́wọ́n lẹ́ra níjọ́ tó wọ́n èyí tẹ́ ẹ̀ta lọ́wọ́n sí ọ̀wọ́n lẹ́ra ni. Ọ̀rọ̀ ṣẹlẹ̀ débi gbéléwé dúró mọ̀ sọ fún akpẹ́dọ́là wọn. Kí ló kàn án? Àwọn ẹni pákó ó ní dọ́là tí wọ́n bàjẹ́. Èyí tó fi máa wà Haúsá tí ń gbẹ́ kànga ní wàláì dọ́là ó ti lọ sókè. Sẹ́ẹ̀rí pàwọn là ń ṣera wa báwọn ẹnì kò ṣe wá. Wàlá sẹ́ẹ̀rí pé Ọlọ́run ò yí padà pẹ̀lú wa wàlá yí padà bàbá dẹ̀ ti yí padà ayé gangan ó yí padà fún rẹ̀. Ṣé oorun ní òmù mọ́ ṣe bọ́ ọ̀mbrẹ́là ni torí pé oorun tara ló jẹ́ àmọ́ ọ̀mbrẹ́là kì í ṣe pé oorun sí ó tara mọ́. Àsìkò tí ilẹ̀ ń sún jọ̀ ní súndìsì àsìkò tí ń mọ́ níjọ́ ní mọ́dìsì afẹ́fẹ́ lára àjọ ń gbà afẹ́fẹ́ làwọn náà ń gbà yìí ẹnu ni wọ́n fi sọ̀rọ̀ ń jọ̀ ẹnu làwọn náà fi ń sọ yìí ẹsẹ̀ ni wọ́n fi rìn jọ̀ àwọn ò máa forí rìn wọ́n ìdáàmú pa gbogbo complain pé ayé ló ti bàjẹ́ ayé ló ti bàjẹ́ ayé ló ti bàjẹ́ ayé ṣe lè bàjẹ́ lọ́dọ̀ tiẹ̀. Tí ayé ò bá dáa àwa la dáa tí òpin ayé ò bá ní tètè dé àwa la ní jí ó tètè dé torí bá a ti ṣe ségesège bá a ti ń ṣe kátikàti bá a ti ń ṣe jákujàku yìí tí Ọlọ́run bá bínú pẹ̀lú ẹrú ẹ̀ ní ká pọ́ bá bí ìrẹ́ lọ lọ́hùn níwọ̀n tó jẹ́ pé jọ́ tó o bá bínú o lè lọ gbé ọmọ jù sí kànga ká pọ́ bá bí ìrẹ́ lọ lọ́hùn ìwọ̀n tó jẹ́ pé jọ́ tó o bá bínú ó mọ ṣẹ́ èpè tí ní ó mọ yọ lójú rẹ báyìí ni ká pọ́ bá bí ìrẹ́ lọ lọ́hùn ìwọ̀n tó jẹ́ pé tó o bá ti bínú ó gbà pé kí gbogbo ayé ó bínú sọ́nítàn ká pọ́ bá bí ìrẹ́ ni ó mọ ọdún táyé ó ti parẹ́ wá ìtáyé ò parẹ́ Ọlọ́run lóhùn lọ́bọ onísùúrù wá òmùlí làwọn inna kaidi matinu èmi Ọlọ́run mo lọ́ wọn lára nítorí péjọ tí ń bá mú wọn ìní jẹ́ wọn gbọ́ ètè tèmi Ọlọ́run ju ètè gbogbo détèdè ti ayé lọ. Allahu akbar. Ṣé káàkà kan sí àbí amọ́sọ? Ní gbọ́ tọ̀ kárìsó ẹ̀jẹ̀ ilé wíwẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ tó ní. Wàlá sọ́ni á ilá kàìnà. Ànábì sọ gbogbo ọ̀rọ̀ yóò forí ẹ̀tì síbi kan Ànábì ní tó bá di àkókò náà lásán ni á ilá kàìnà kò ní sẹ́ni tí ó máa ṣiṣi ọwọ́ àfi kí wọ́n ya oníjàmbá wọ́n gba aṣọ ọ̀pá mẹ́wàá lọ́wọ́ kọ́sítọ́mà wọ́n ra ọ̀pá mẹ́jọ fún kọ́sítọ́mà wọ́n ní dá aṣọ padà mọ́ fún aláṣọ tó bá kàn díjọ yìí lẹ́bàá tó ní òfò ọmọ ẹ̀dá ní pẹ̀lú aṣọ kọ́sítọ́mà lọ́rùn tó bá yá kó ló jèrè ọmọ yẹn tó gbàyànjá lọ́wọ́ kọ́sítọ́mà kó tó rán sọ rẹ̀ fọ́mọ rẹ lọ́rùn tó bàbá tán lọ etí fún yín ní tán fẹ́ fún yín ẹ má bọ̀ wá. Ẹ má bọ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ mi lówó ẹ bá ń fáwọn ọmọ ìlówó wọn ti ń pariwo látàárọ̀. Ẹ̀yọ́ kan ńlá lásán ní àrùn ilá àìná. Ẹ ní jò láíláí o. Àmín. Ẹ ní yọjò. Àmín. Ẹ ní bẹ́ gbòlà. Àmín. Sallallahu alaihi wasallam. Bàbá ti fìfẹ́ fún yín ẹ̀yin náà fìfẹ́ gbà. Fìfẹ́ gbà. Ẹ wà á rí fi ṣe nǹkan rí kẹ́ ẹ pín láàrin ara yín. Ẹ ṣe náà tẹ́ iná fún wọn.
lásán ilé ẹ̀kọ́ iná ẹ̀ní rí ẹnìkan tí ó mọ̀ ṣiṣẹ́ ọwọ́ àbí kí wọ́n ya oníjàmbá jàmbó wa máa ta fún jàmbára aṣẹ́wó sọnù jàgùdà ó máa wá olórí burúkú yóò máa wẹ́ ní ẹ̀kọ́. arábìnrin tó bá ti dìgbà náà tẹ́ bá ti rí ti gbogbo àwọn òṣìṣẹ́ ayé tí wọ́n ya oníjàmbá tí wọ́n sọ fún yín pé ẹgbàá kínní yín lọ́tùnla ẹ padà wá ó tún lọ lọ́tùnla wọ́n tún ní o tún padà wá ó tún lọ lẹ́yìn ìjọ náà wọ́n tún ní o tún padà wá wọ́n wá sọ ọ́ jẹni tí wọ́n ń dà káàkiri sínú ìdààmú ayé nítorí tó fowó rẹ rà nítorí tó fẹ́ kó bá ọ ṣe tí bàbá ti dì bẹ́ẹ̀ ayé yẹn ń tán lọ. wàlá múra tá ilé wàlá àyà ńlá. wàlá múra tá ilé láyà ńlá ó tó bí abádé yìí náà kò ní sí obìnrin kan láyé mọ́ ilé aláya ńlá àfi kó jẹ́ ọmọbìnrin tí ò ní lójú tì ìtìjú ó ti sá lọ fún gbogbo ohun tí jẹ́ ìran obìnrin ayé gbogbo ohun tá máa fi pamọ́ tẹ́lẹ̀ tóbìnrin fi ń níyì wọ́n máa lé síta lórí TikTok báyìí ni tẹ́mọ̀ wọ́n pé eléyìí tún gbé wọ̀n ju tẹ̀ẹ̀kan lọ eléyìí tún gbé wọ̀n ju tẹ̀ẹ̀kan lọ láwọn ẹ̀yà àjọ ń bá fẹ́ ya fọ́tò wọ́n jòkó sórí àga wọn kásẹ̀ lórí ara wọn báyìí ni ẹ̀ láwọn ọmọ sì bí ó sì làálẹ̀ torí fọ́tò olórí burúkú tó fẹ́ yà fọ́tò tí ò ní bá wáyé ẹlẹ́ẹ̀kejì níbi abáyédé lónìí kálukú àmọ́ bọ́ sórí TikTok wọ́n mọ̀ sí oríṣiríṣi fáàrí wọ́n mọ̀ sí oríṣiríṣi ẹ̀yẹ lábísọ́ fún ìwọ tí ò ń fẹ́ nínú ayé géètì onígéètì ló ti ya fọ́tò tó pósìtì o má jẹ́ kí fọ́tò tí wọ́n yà tó fáìn má jẹ́ kó tẹ̀ ẹ́ jẹ o géètì ó ń géètì ni o ti yà gbogbo oore tó o bá ní social media ó lè má jẹ́ tó lóore yẹn ó ní dátò nílò èmi náà sì lọ sògùn owó tó gbé lágbájá ti lówó mo rí inú mọ́tò lánàá tó ń wa mọ́tò ó ní báyìí tí wọ́n ń plé orin ẹni bá ń fọ́ ẹni bá ń fọ́lá mo fà lè jẹ́nà mo fà lè fà ṣe ń dùn fún mi ní àyàbá. gbogbo ẹni ó bá wọ ní ńlá tó lọ ní ńlá kọ́ ló ní ńlá o ẹlòmí ò ní ńlá lójú ṣùgbọ́n níwájú ọlọ́run ká mi majhulin fil ardi ma'lumun fi sama wà ká mi ma'lumin fil ardi majhulun fi sama mélòó mélòó èèyàn tó yẹ kó bá wá gbé yẹn ní gbàgà fún lónìí ṣùgbọ́n tẹ́ ẹ bá mọ bọ́ọ̀lù ààrẹ ó ti rí ẹ pa àgé èèyàn mẹ́ta pọ̀ ẹ wà gbé fóònù nìkan. Allahu akbar subhana rabbika mo ti ẹ̀ tí subhana á ka méjì sí Ramadan lecture la pé ká tó wá ka méjì jẹ gbowó iná tọ bàbá mi ẹ̀ka àrùn balógun dà wọ́n ti rí wa ọlọ́run jẹ́ pẹ́ fún wa bàbá wa Maruf Adeniyi bàbá wa ààrẹ aláṣà bàbá mi baálẹ̀ Alhaji Muhammad Tawhid bàbá mi dé adégbẹ̀yẹ fẹ́yìn nìkan. mo ṣàdúrà fún alága wa ẹ jẹ́ ọmọlúwàbí èmi rí lára yín nísìn ẹni tí ò lọ́mọlúwàbí bàbá ń sọ ọ̀rọ̀ ọlọ́run yìí fóònù ni ó máa tẹ̀ àwa náà wá jẹ́ òye pé ẹni ó bá mọ̀ọ́yàn kí àpẹẹrẹ kó mọ̀ọ́yàn bú ni ẹ ń bá mojú tì ó mojú yá ni àwa náà wá fi ọkọ̀ ọ̀rọ̀ ọlọ́run gbà ṣùgbọ́n ara yín palẹ̀ sà ẹ tún wá tẹ̀ bá fálùkùrà àná gbogbo tí ń tóbi nínú ìṣẹ̀lẹ̀ ayé yín tò ní ìdọ̀sẹ́ ìta wáyé ọlọ́run mo bẹ̀ ọ́ nígbà tá a bá tó fi sínú lálẹ́ yìí gbogbo ntọ́lọ̀ ń gbé tóbi nínú ayé yín kí ó tún máa tóbi sí. gbogbo tí ayé kó lé yín lọ́wọ́ tí wọ́n lérò pé yín lè lè ṣe ọlọ́run bá yín ṣe. ọlọ́run kún yín lórí àlámọ̀rí yín. kún yín lórí tu gbogbo èèyàn tó ń bẹ lára yín. má jẹ́ ẹdẹ ní àná nínú gbà o. má jẹ́ ẹdẹ ní àná nínú gbà o. má jẹ́ ẹdẹ ní àná nínú gbà o. má jẹ́ ayé ó máa tọ́ka yín pé nígbà kan rí nígbà tí yẹ lọ́ ó dùn mí ẹ̀ mọ̀ gbà náà. ó mọ̀ ìyẹ́ òun náà rí wàláyé ó gba ìgbàǹgbà yẹn ṣùgbọ́n àmọ́ tó dé ọba bí ọlọ́run ò sí ó ti fi bó ti tó hàn ọlọ́run má fi bó ti tó hàn yín láì dá. àmín. gbogbo ẹni ó bá lóun ó fàyè hàn yín ọlọ́run bá wa júwe ọ̀nà ọ̀run fún un. àmín. ẹ bá ní kẹ́ ẹ rí dààmú orí ìkiri rẹ̀ kọ́ máa tán sí sẹ́kọ̀tà yín ó tán sórí ìdààmú ayé. àmín. ọláyà Al-Qur'an Karim ọláyà Ànábì wa Muhammad ọláyà sàlọ́bì ọlọ́run. àmín. nígbà wọn ti bí ẹ̀yìn náà ti bí ìmọ̀ sọ̀sọ̀. Allah. Ìjọ àti bí yín láti bí ìjà ṣáájú mọ́ yín ẹni wọn bá bí ìjà ṣáájú mọ́ bẹ́ẹ̀ tí ni wọ́n dìbò fún tó ọlọ́run yóò kú gẹ́rẹ́ ní òkú kó wọ bẹ̀gẹ̀rẹ́ ó sì bá yẹ
ìta bímọ yín oríire tẹ́ ẹ ní láti inú ìyá ìmọ̀jì olórí burúkú lálẹ́ o. àmín. kí tí wọ́n fi mú bàṣẹ àbáyé láàrin ìgbà tí wọ́n lè kéré ẹ̀dàpẹ̀ bá adáwó jẹ bá sẹ́yìn mọ́ alága ẹ̀fọ́ bẹ̀ yọrọ 2000 kọ́ ló fà alága no jí ó pé 5 owó tá a nílò for operation pọ̀ jù bá lọ. mẹ́jẹ̀ kẹ́ kó kọ sẹ́nu yín o. àmín. torí gbogbo àwọn táwọn á bí àkàmọ́ ìyá ayọ̀pọ̀rọ̀ wèrè wà láì wáyà kan ní ó kàn kára nínú kun rẹ wọ́n bá lò lé sínú ńlé ọlọ́mọ ṣe tèmi bẹ́ẹ̀. ọlọ́mọ ṣe tèmi bẹ́ẹ̀. èmi mo wí ẹ bá ń ṣàmì ni ọlọ́mọ ṣe tèmi bẹ́ẹ̀. ọlọ́mọ ṣe tèmi bẹ́ẹ̀. àbẹ́ẹ̀ tí ẹ fẹ́ràn mi ẹ̀yàn ọ̀gá ọlọ́mọ ṣe tèmi bẹ́ẹ̀. ọlọ́mọ ṣe tèmi bẹ́ẹ̀. ilé mo ti jẹ sàárì. ilé mo ti jẹ sàárì. ọlọ́run jẹ́ ń sínú nínú ilé pẹ̀lú ìdùnnú. ọlọ́run jẹ́ ń sínú nínú ilé pẹ̀lú ìdùnnú. bàbá a ṣe ìsájà kọ̀ọ̀kan fún yín a pa bí ariwo ni ariwo ìdùnnú kò ní dá lórí ọ̀rọ̀ yìí. àmín. ṣebí wọ́n ti fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. àmín 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 ya mujiba da'wat ọlọ́run ti gbàdúrà yín sí. àmín. lẹ́yìn náà ká lọ sọ́dọ̀ aláàjì wa Idris àwọn kankan wà tó yẹ kó ṣòro ṣe fún ìjọba bí èbó ti gbọ́n tó ṣòro ṣe fún wọn bóbi rẹ ti fẹ́ràn rẹ tó ṣòro ṣe fún wọn ṣùgbọ́n gbogbo ń tàwí pátá ní sánmà méje nílẹ̀ méje nǹkan kò ṣòro ṣe lọ́wọ́ ọlọ́run. Allah. ẹni títí ò ní ṣòro ṣe fọlọ́run kó náà ọwọ́ ẹ̀ sókè pé Allahu Akbar. Allahu Akbar. bó o ti sàlá àkúrà kan sọ pé mọ̀jẹ̀ tèmi ó ṣòro ṣe. mọ̀jẹ̀ tèmi ó ṣòro ṣe. tó sọ pé Allahu Akbar. Allahu Akbar. sọ fọlọ́run pé mọ̀jẹ̀ tèmi ó ṣòro ṣe. mọ̀jẹ̀ tèmi ó ṣòro ṣe o. tó sọ lẹ́ẹ̀kẹta kó wá fà Allahu Akbar rẹ̀ kún dáadáa kó wá ní mọ̀jẹ̀ tèmi ó ṣòro pariwo ọ̀rọ̀ rẹ̀ o. fẹ́ gbòòrò ní àbá yìí ọlọ́run má jẹ́ tèmi ó ṣòro ṣe. ọlọ́run má jẹ́ tèmi ó ṣòro ṣe o. tálákìsà ló ṣòro ṣe láàrin ẹgbẹ́ gbogbo ayé ń wọ̀ ọ́ ní tuntun òun wá tún wá wọṣọ ọjọ́ súná ọmọ lọ bí ìgbéyàwó ọmọ tí wọ́n fi ṣe súnẹ̀. oníṣẹ́ ìránṣọ tó wà lọ́rùn mi òun la fi kó àìbá tí ń ṣe wẹ́dìn lẹ́nu tí ẹ ṣòro ṣe láwùjọ ni ọlọ́run má jẹ́ tèmi ó ṣòro ṣe. ọlọ́run má jẹ́ tèmi ó ṣòro ṣe o. tí wèrè ṣòro ṣe lẹ́bí ẹ fi kọ́ lẹ̀ ajẹ́kọ́ tètè gbádùn jọ wọ́n fún láporó náà fún lẹ́pà àjẹ̀bú wọn ajẹ́kọ̀ọ́ lẹ̀ kó dèrò títì tí wèrè padà ṣòro ṣe ló fi dèrò junction ọlọ́run má jẹ́ tèmi ó ṣòro ṣe. ọlọ́run má jẹ́ tèmi ó ṣòro ṣe o. gbogbo ẹni títí ẹ ò ní ṣòro ṣe ìgbà tá à ń gbowó sí èèyàn mélòó